sórí afọ́rọ̀ yẹn káàbọ̀ sí inú ìsìn ọjọ́ òní ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mójú wa rí ọjọ́ òní, tó sì mú wa wà láyé, tó mú wa wà láàyè rere. Àwa ní ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri lágbàáyé tá a máa ń gbé ìsọ̀ wá bá wa ní ọjọ́jọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni láti mọ rírì Ọlọ́run, láti jọ́sìn sí Ọlọ́run lápapọ̀. Bẹ́ẹ̀ ni Jesus Lovers Everywhere Like Unto Church àlọ́ là ń gbé ìsọ̀ wá. Ìjọ yàrá ìyàwó ni the Bright Yoruba Church, iṣẹ́ ìránṣẹ́ Godfrey Emuze. Bẹ́ẹ̀ ni tá à ń gbé ìsọ̀ wá bá wa lójoojúmọ́ ní gbogbo ìgbà tá a bá ti wà lórí afọ́rọ̀ yìí. Àwa náà láti gbé ìsọ̀ wá bá a lónìí. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjìn, àwọn èèyàn wa gbogbo, àwọn èèyàn wa tí a jọ ń gbádùn Ọlọ́run papọ̀ lórí òkè yìí, pàápàá tí ìsìn ọwọ́ bá ti bẹ̀rẹ̀. Ká ké sí gbogbo wọn pé wáyò àsìkò ti tó, ìsìn ọwọ́ ti bẹ̀rẹ̀ báyìí bí gbogbo tó bá wà lágbàáyé. Kàn pa ohun tó bá ń ṣe tì sẹ́gbẹ́ kan fún wákàtí kan náà, kájọ jọ́sìn sí Olúwa, kájọ mọ rírì Ọlọ́run, kájọ ṣe ìsìn papọ̀. Bẹ́ẹ̀ ni kájọ ṣe ìsìn papọ̀, kájọ gbádùn Jésù. Bẹ́ẹ̀ ni kájọ wo ohun tó ní fún wa. Bẹ́ẹ̀ ni ké sí bàbá, ké sí màmá, ké sí ẹ̀gbọ́n, ké sí àbúrò, ké sí gbogbo ènìyàn nítòsí. Share fọ́nrán yìí, share fún gbogbo ènìyàn, share rẹ̀, pín káàkiri níbi tí a bá lè pín dé wípé ìsìn yìí ò ṣe é tà sí àwọn elédè Gẹ̀ẹ́sì ti ṣe sí wọn sẹ́yìn. Àwa ti ọmọlúwàbí èdè abínibí tiwantiwa. Bẹ́ẹ̀ ni àwa ni a bẹ̀rẹ̀ ìsìn ní àkókò yìí. Láì dára alágara, a máa fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ọpẹ́ pọn dandan, ọpẹ́ pọn dandan. Bẹ́ẹ̀ ni fún gbogbo ènìyàn tó bá ti wà láyé, ọpẹ́ pọn dandan fún ọ. Mo sì sọ lẹ́ẹ̀kan fún àwọn tí ó wà ní ìsìn àkọ́kọ́ wípé àṣírí tí ènìyàn fi ń pẹ́ láyé òun ni ọpẹ́ dúdú. Ẹni tó bá mọ pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run yóò pẹ́ láyé. Bẹ́ẹ̀ ni yóò pẹ́ gan. Ẹni tó bá mọ bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo ohun tó bá ń ṣe fún, lórí gbogbo ohun tó bá rí láyìíká rẹ̀ pé Olúwa ó ṣe, Olúwa ó ṣe, orí ọ̀fẹ́ ni, kì í ṣe nípa agbára tàbí nípa ipá. Orí ọ̀fẹ́ ni, orí ọ̀fẹ́ lélẹ̀, orí ọ̀fẹ́ ló fi fún mi lélẹ̀, àánú ni mo rí gbà. Ẹni tó bá mọ pẹ́ dú á pẹ́ láyé. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ aláìmoore, alábáramóore jẹ́ kò ní lè pẹ́, kò ní lè pẹ́ torí ọ̀tá á máa tètè múrú wọn kúrò. Kò dẹ̀ ní sí ta lè ṣe sí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tí a rí gbà láti wà láyé, láti wà láàyè rere. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ọba tó mójú wa rọ́jọ́ òní, ọba tó mójú wa rọ́dún yìí. Ọdún agbára ni o, ọdún àánú ńlá lọ́dún yìí, àánú tó dájú bíi ti Dáfídì. Oṣù yìí kẹ̀dẹ̀rẹ̀ oṣù tó Olúwa fẹ́ ṣòwò ńlá fún wa ni. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ alábàápín nínú ọ̀rọ̀ rẹ̀, nínú ètò rẹ̀, nínú ìpinnu rẹ̀ fún wa lákòókò yìí. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́kànjọ̀kan. Ìwọ níbikíbi tó bá wà, má ṣe boore Olúwa mọ́ra. Mo fẹ́ bó bá tiẹ̀ sọ fẹ́ lòmíì, sọ fún ẹni tó ṣe ọ́ lóore kó ṣe é. Bó bá tiẹ̀ rí tẹlòmíì rò lákòókò yìí, sọ fún ẹni tó ṣe ọ́ lóore. Bẹ́ẹ̀ ni sọ fún kó ṣe é. Mo rántí oore àná o ṣé o, mo rántí oore ìjẹta o ṣé, mo rántí oore ọ̀sẹ̀ tá a lò tán yìí o ṣé, mo rántí oore oṣù tó kọjá, ọdún tó kọjá o ṣé, mo rántí oore ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi láti ìgbà tí mo ti ń dàgbà bọ̀. Mo gbádùn orin arábìnrin ẹni àmì òróró Olúwa tó ń fún wa lóòrèkóòrè láti fi máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni àmì òróró Olúwa Tọ́pẹ́ Àlàbí ó sọ wípé láti ìgbà tí mo wà lọ́mọ ọwọ́ títí dọmọ ọwọ́ ó sọ fún wa ó nígbà tó ń rákòrò títí dọmọ ọwọ́. Ọlọ́run ló gbà wá, ló gbà wá náà tí ò jẹ́ ká bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá wa níbi tá a ti ń rákòrò káàkiri láti ọmọ ọwọ́, láti inú oyún dé ọmọ ọwọ́. Bẹ́ẹ̀ ni a lè má lè kọrin yẹn fún ara wa lónìí, ṣùgbọ́n gbogbo alárántí rẹ̀ wípé Ọlọ́run ṣe o, ọba tó ń tọ́jú wa láti inú oyún títí a fi dáyé, tá a rákòrò, tá a dàgbà, tá a lọ léèwé, tá a daláya, tá a dọlọ́kọ, tá a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ òkòwò, tá a bẹ̀rẹ̀ sí ní lówó lọ́wọ́, tá a bẹ̀rẹ̀ sí ní jẹ́ èèyàn. Ọlọ́run ló wà níwájú, òun ló wà lẹ́yìn, òun ló wà láyìíká. Kò síbi tá a wò tá a bá Ọlọ́run bẹ̀, kò síbi tá a wò tá a rí pé Ọlọ́run ni, Ọlọ́run làṣírí. Ó lẹ́ni tí ò bá ti rí mi kò rí nǹkan kan, òótọ́ ló sọ. Ẹni tí ò bá ti rí iṣẹ́ Ọlọ́run kò rí nǹkan kan náà, torí iṣẹ́ Ọlọ́run ni wá o. Ọlọ́run ló jẹ́ ayé wà láyé, ló jẹ́ ayé wà láàyè rere. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lórí ọkọ rẹ o, dúpẹ́ lórí aya rẹ, dúpẹ́ lórí àwọn ọmọ, dúpẹ́ lórí àwọn òbí rẹ, ẹ̀gbọ́n àbúrò, àwọn alábàágbé rẹ, àwọn oníbàárà rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo wọn, àwọn ọ̀gá rẹ lẹ́nu iṣẹ́.
ní gbogbo ọ̀nà tó ti ń ṣiṣẹ́, ní gbogbo ọ̀nà tó jáde tó wọlé, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní gbogbo ọ̀nà tọ́lọ́run ti dá sí ọ, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ pọn dandan ní ohun gbogbo. Ìfẹ́ Ọlọ́run lèyí fún wa. Ọpẹ́ pọn dandan. Bẹ́ẹ̀ ni ọpẹ́ pọn dandan. Bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olórin kan sọ pé torí ìfẹ́ ta la ṣe wà láyé. Ó ní torí ìfẹ́ Jésù la ṣe wà láyé yìí. Bẹ́ẹ̀ ni ó ní ta ló yẹ ká fọpẹ́ fún, ó ní Jésù ní ká fọpẹ́ fún. Ó ní ta ló yẹ ká fìyìn fún, Jésù ní ká fìyìn fún. Ó ní ká forí wa balẹ̀ fún. Bẹ́ẹ̀ ni ká fi àyà wa balẹ̀ fún, torí ìfẹ́ rẹ̀ ló mú wa wà láyé. Ìfẹ́ rẹ̀ ni ó, àánú rẹ̀ ni ó. Bẹ́ẹ̀ ni ó ní òjì ajé díẹ̀ ní ìtanù. Ó ní òjì ajé ní tí à ń gbàgbé, tí à ń fi sẹ́yìn bí eégún tí ń fi ṣọ sẹ́yìn. Ọlọ́run ló mú wa wá o. Òun ló fún wa lórí ọ̀fẹ́. Òun ló jẹ́ ká rí àánú gbà. Òun ló fojú àánú wò wá. Òun ló ní ká sì máa mí o. Òun ló ní ká ìwà lónìí. Ìwọ tó ń wá owó ṣèbí tó lọ́mú wà níbí lóyìí ń wọ owó kiri. Bẹ́ẹ̀ ni kìràkìtà rẹ. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló mọ̀ wípé iṣẹ́ ọ̀dọ́là, kìràkìtà ọ̀dọ́là. Ẹni tó bá rí àánú gbà ni. Kìkì ẹni tí Ọlọ́run pamọ́ ló yọ nínú ewu. Ohun tí ìwé mímọ́ sọ nìyẹn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pa wá mọ́ lọ́wọ́ ewu. Ó pa wá mọ́ lọ́wọ́ ọ̀tá, lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ láyìíká wa. Olè ń jà lọ́tún, olè ń jà lósì, ajínigbé lọ́tún, ajínigbé lósì, àwọn tí ń ba tẹni jẹ́ lọ́tún lósì, gbogbo àwọn tó ń ṣe ohun tó wù wọ́n káàkiri lórílẹ̀-èdè àgbáyé, kì í ṣe ní ìlú aláwọ̀ dúdú nìkan, lórílẹ̀-èdè àgbáyé káàkiri làwọn igbó síbi tẹ́ni bí ò sí, kò síbi tí àwọn èèyàn ìkà ò sí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ti ń tọ́jú wa. Abiyamọ tòótọ́ ni, abiyamọ tòótọ́ ni. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olórin kan ní master pọmọpọmọ pọ̀ mí. Ọlọ́run ló ń pọ̀n wá. Òun náà ni ọ̀gá wa, ọ̀gá tó ju ọ̀gá lọ. Òun ni bàbá tó ju bàbá lọ. Ọlọ́run tó ju Ọlọ́run kékèké lọ. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Jẹ́ kó mọ̀ tọkàntọkàn pé o mọ̀ọ́re. Jẹ́ kó mọ̀ kó o mọ̀ọ́re lóòótọ́. Jẹ́ kí ìfẹ́ ọkàn rẹ kó wú jáde sí i. Kó sì mọ̀ wípé lóòótọ́ ló mọ̀ọ́re. Pé o máa sọ lásán, wípé o máa ṣe lásán, o máa wò wípé àwọn tó wà láyìíká rẹ irọ́ kò ní í ṣe pẹ̀lú àwọn tó wà láyìíká rẹ àti ibi tó wà. Àárín ìwà àtẹlẹ́dà rẹ lọ́pẹ́ rẹ wà. Àárín ìwà àtẹlẹ́dà rẹ bẹ́ẹ̀ ni òun ni ọpẹ́ rẹ, òun ni ìmoore rẹ, òun ni ìjọsìn rẹ, òun ló wà. Nítorí náà dúpẹ́ lọ́wọ́. Jẹ́ kí gbogbo ohun tí ó lé ẹ̀mí lónìí kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí orí ọ̀fẹ́ ni o, orí ọ̀fẹ́ ni. Àwọn tó ti lọ ṣáájú wa àfihàn wọn o, àwọn tó ti lọ ṣáájú wa àdájú wọn lọ. Àmọ́ kíní kan gbé wa dúró, ìfẹ́ Ọlọ́run. Kíní kan gbé wa dúró, mú wa láyé, àánú Ọlọ́run. Kíní kan gbé wa dúró, mú wa láyé, orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ṣe, Ọlọ́run ṣe, Ọlọ́run ṣe. Ọba tó ń gbàdúrà wa, tó ń gbàdúrà gbogbo wa, tó ń wò wá sàn, ọba tó ń dá wa sí. Bẹ́ẹ̀ ni ọba tí ò jẹ́ aṣubú dànù, ọba tí ò jẹ́ apárẹ́ máyé, apàláyé yìí o. Bóyá ò kí ń lọ sọ́jà, bí alẹ́ ni wọ́n máa ń wà tí wọ́n máa ti ń gbé nǹkan wá báyìí, wọ́n máa ń ọ̀dà lórí fóònù ni. Bẹ́ẹ̀ ni àmọ́ tí o bá lè gbójú ko ohun tó ń bẹ láyé, bó o bá tiẹ̀ jáde tó bá wọnú afọ́rọ̀ yìí tí a wà yìí, tó wọnú fóònù rẹ dáadáa, wá rí pa àpọ̀ láyé o. Àpọ̀ láyé, ìlú tó wà ọ̀pọ̀ ènìyàn ló ń bẹ́ńbẹ́. Àmọ́ bá a ṣe pọ̀ tó ó rántí ẹ, bá a ṣe pọ̀ tó ó ń tọ́jú ẹ, bá a ṣe pọ̀ tó ó ń kọ sí ẹ, ó ń bẹ̀ ẹ́ wò, ó sì ń dáhùn àdúrà rẹ. Bá a ṣe pọ̀ tó kò dá ọ dá ọ̀rọ̀ ayé rẹ, kò dá ọ dá ohun tó ní ṣe pẹ̀lú àyànmọ́ rẹ. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ní kó o ló máa wà pẹ̀lú wa títí òpin ayé. Ó sì wà pẹ̀lú wa lóòótọ́. Bẹ́ẹ̀ ni kò dá wa dá. Ọ̀pọ̀ àwọn ènìyàn ní òbí ti dá wọn dá. Ọ̀pọ̀ àwọn ènìyàn ní ẹ̀gbọ́n àbúrò ti dá wọn dá. Àmọ́ Ọlọ́run ò dá wa dá. Àwa tá a fayé wa fún Jésù, àwa tá a gba Jésù lólúwa àti olùgbàlà wa, tá a fara wa jìn fún, Ọlọ́run ò dá wa dá ọ̀rọ̀ ayé wa. Ó ń tọ́ wa lọ, olùgbàlà tó ń tọ́ wa lọ ni. Bẹ́ẹ̀ ni ó sì ń tọ́ wa sọ́nà. Bẹ́ẹ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ọlọ́run gbogbo àgbáyé a dúpẹ́ lónìí forí ọ̀fẹ́ tá a rí gbà láti wà láyé, láti wà láàyè rẹ. A dúpẹ́ fún ibi tó ti ń dà wá jẹ́jẹ́ bọ̀ láti inú oyún títí di àkókò yìí. Ó ṣe fún ọ̀sẹ̀ tó kọjá, oṣù tó kọjá, ọdún tó kọjá. Ó ṣe fún gbogbo àwọn ọdún tá ti rí láyé, gbogbo àwọn oṣù tá ti rí láyé, àwọn ọ̀sẹ̀ tá ti rí láyé, àwọn ọjọ́ tá ti rí láyé. Ó ṣe lórí gbogbo orí tá ti gbà kọjá.
o ṣé lórí gbogbo ìrìn àjò tá ti gbà kọjá, o ṣé wípé ìwọ náà ló yìí ń tọ́jú wa, o ṣé fún àánú rẹ tó pọ̀ bí iyanrìn, o ṣé fún òdodo rẹ lórí ayé àti àyànmọ́ wa, o jẹ́ aṣàìsàn, o gbé wa lékú lọ́wọ́, o jẹ́ ikú já wa gbà mọ́ ọ lọ́wọ́, o jẹ́ kí àìsàn àrùn kó já wa gbà mọ́ ọ lọ́wọ́. Ọlọ́run o ṣé o, ìwọ bá ló ń bá ẹni wa pàdé, ìwọ bá ló ń tọ́jú wa, o tọ́jú bàbá, o tọ́jú màmá, o tọ́jú ẹ̀gbọ́n, o tọ́jú àbúrò, o tọ́jú òbí, o tọ́jú ọkọ, o tọ́jú aya. Ọlọ́run o ṣeun, o ṣeun, o ṣeun ní ẹnu iṣẹ́ lẹ́nu oko wa ní jáde àti wọlé wa, o jẹ́ kí ewu ayé wá, bẹ́ẹ̀ ni àwọn gbọ́mọgbọ́mọ ayé o jẹ́ orí tiwa rò. Ọlọ́run o ṣé, Ọlọ́run o ṣé, o sọ wá di àwòmọ́jú fọ́tà bí adi o ṣe sọ àgbàdo inú ìgò di àwòmọ́jú fún ẹdìyẹ náà ló sọ wá di àwòmọ́jú fọ́tà. Ọlọ́run o ṣeun, Ọlọ́run o ṣe wọlá láàbò wa, wọ́n lolùpamọ́ Ísírẹ́lì tí kì í sùn tí kì í tòògbé. Adúpẹ́ lọ́wọ́ rẹ lórí gbogbo ìjọ ènìyàn wọ̀nyí, lórí gbogbo ìjọ ènìyàn tó kójọpọ̀ lórókè lóòrèkóòrè, o ṣeun, o ṣeun, o ṣeun lórí gbogbo ẹbí ìgbàgbọ́ yìí ní gbogbo àgbáyé tí a ti ń ké pè ọ́ lórókè, tí a ti ń ṣarawájọ lórókè. O ṣeun, o ṣeun. Àtàwa tá à ń bára wa sọ̀rọ̀, tá à ń mọ́ra wa, àtàwa tá à tí ì mọ́ra wa, àtàwa tá à ní mọ́ra wa tí Jésù á fi dé lórí òkè yìí, tó jẹ́ wípé nígbà tá a bá rí Jésù làwọn àmọ̀ wípé orí pẹpẹ yìí ni Aláàfin tòótọ́ ti so wá pọ̀, orí pẹpẹ yìí ni Ẹ̀mí Mímọ́ ti so wá pọ̀ láyé láti jẹ́ ẹbí Ọlọ́run. Ọlọ́run o ṣé, àyìnyọ́, àyìnyọ́, o ṣé, àyìnyọ́, 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 o ṣé Jésù, o ṣé Ẹ̀mí, o ṣé Bàbá, o ṣé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A máa sáré gbàdúrà sókè pé Ọlọ́run kọ sí mi, bá mi sọ̀rọ̀ lónìí, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé mi. Ó pọn dandan fún wa láti wà ní ìrẹ̀lẹ̀ ọkàn láti lè jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó lè wọlé. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lónìí ló gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọn ò yí padà nítorí pé wọn ò sí ní ìrẹ̀lẹ̀ ọkàn. Ọlọ́run á máa kọjú ìjà sí agbéraga, sì máa fi orí ọ̀fẹ́ fún onírẹ̀lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ohun tó ṣe bí sí Ọlọ́run. Ìṣúra ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Bẹ́ẹ̀ ni ìṣúra tó ga jù ó ní ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìyè ni ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà gbogbo gbàtàbá láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ka ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ wà ní ìtẹríba ọkàn, a gbọ́dọ̀ wà ní ìrẹ̀lẹ̀ láti rí orí ọ̀fẹ́ gbà kí ọ̀rọ̀ yẹn kí ó lè ṣe wá ní rere, kó lè tú agbára rẹ̀ sínú ayé wa, kó lè tú ipá rẹ̀ kalẹ̀ sínú ayé wa, kí ó lè ṣe wá ní rere, kí ó lè ṣe wá lógo. Mo fẹ́ ká gbàdúrà. Ọlọ́run, mo rẹ ara mi sílẹ̀, jẹ́ kí ọ̀rọ̀ rẹ tó ń bá mi lálejò lónìí kó ṣe mí ní rere, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dá mi nílé, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tú mi sílẹ̀, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí dodindi, kó sọ mí di alágbára. Gbàdúrà ẹ dáadáa sí Ọlọ́run, gbà dáadáa sí Ọlọ́run, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Níwọ̀nba àkókò tá a ní, mo fẹ́ ká sáré yẹ ọ̀rọ̀ Ọlọ́run yìí wò. A yìí ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ọlọ́run ní ká sọ nípa agbára rẹ̀. Ohun tí ẹ mọ́ darí wa láti máa sọ nìyẹn ní àkókò yìí. À ń sọ nípa agbára Ọlọ́run, òye àti ìmọ̀ ìjìnlẹ̀ lórí agbára Ọlọ́run. Òun ni ìdánilẹ́kọ̀ọ́ tá a bẹ̀rẹ̀ láwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. A sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kọ́kọ́rọ́ agbára Ọlọ́run, ohun tí ó lè mú kí agbára Ọlọ́run kí ó máa ṣe kíni, kó máa rú sókè, kó máa ṣiṣẹ́, kí ó sì máa wúlò fún wa ní gbogbo ọjọ́ ayé wa. A ti sọ oríṣiríṣi nǹkan sẹ́yìn, àmọ́ lónìí a fẹ́ sọ nípa ìṣedédé gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára. Ìṣedédé, a máa nílò ìṣedédé o tí a bá fẹ́ gbádùn agbára Ọlọ́run, tí a bá fẹ́ kí agbára Ọlọ́run ṣiṣẹ́ fún wa, tí a bá fẹ́ máa sọ agbára Ọlọ́run jí, tí a bá fẹ́ máa lo agbára Ọlọ́run láti fi ṣe rere. Mo ti sọ fún wa wípé agbára Ọlọ́run wà láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ láyé ni. Agbára Ọlọ́run wà láti mú ètò Ọlọ́run ṣẹ láyé ni. Agbára Ọlọ́run wà láti mú àbá Ọlọ́run ṣẹ láyé ni. Bẹ́ẹ̀ ni, nítorí náà àwa tí a bá fẹ́ mọ bí a ṣe ń lo agbára Ọlọ́run, a gbọ́dọ̀ lóye ìṣedédé, a gbọ́dọ̀ mú wá sínú ìmọ̀ wa wípé ìṣedédé nípọn. Ìṣedédé jẹ́ ohun àìkòṣeémánìí, ó jẹ́ ohun tí a lè fọwọ́ rẹ́ sẹ́yìn. Tá a bá sọ nípa àwọn tó ń lo agbára Ọlọ́run láti ṣe rere, tá a bá sọ nípa àwọn tí ó láǹfààní àti darí agbára Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ jẹ́ àwọn tó wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run. Kí ni ìtumọ̀ ìṣedédé? Kí là ń pè ní ìṣedédé? Ọ̀nà wo la fi lè mọ̀ wípé a wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run? A máa wà ní ìṣọ̀kan pẹ̀lú Ọlọ́run. Èrò wa, ìwà wa máa bá Ọlọ́run mu, ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Ìṣesí wa, ọ̀rọ̀ wa, ìhùwà wa,
ìgbésẹ̀ wa á bá ti Ọlọ́run, á ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Ohun tá à ń sọ nípa rẹ̀ lónìí, àwa tá bá wà ní ìṣeré pẹ̀lú Ọlọ́run lálórí ọ̀fẹ́ o àti darí agbára Ọlọ́run, lálórí ọ̀fẹ́ àti gbé agbára Ọlọ́run káàkiri láti lò bó ṣe yẹ ká lò kí a bá lè fi ìyìn àti ògo fún Ọlọ́run. A máa bẹ̀rẹ̀ ní inú ìwé wòlíì Isaiah, bẹ́ẹ̀ ni Isaiah 55. A máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 yẹn, a máa kàn ká dé ẹsẹ̀ bíi ẹsẹ̀ 9. À ń sọ nípa ìṣedédé. Ọ̀nà méjì la máa fi mọ̀ bí ènìyàn bá wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run, bẹ́ẹ̀ ni tí yóò fi wà lára àwọn tó lè lo agbára Ọlọ́run láti fi ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láyé, láti fi mú ètò Olúwa ṣẹ láyé. Ọ̀nà méjì la máa fi mọ̀ nípa èrò wọn àti nípa ìṣe wọn. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ, ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà ní ìtòsí. Ó ní jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Agbára Ọlọ́run ò sí fún èèyàn búburú o, agbára Ọlọ́run ò sí fún kà, ó wà fún àwọn olódodo, ó wà fún àwọn ọmọ Ọlọ́run, ó wà fún àwọn tó fara wọn jì fún Ọlọ́run. Ó ní jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀. Ìwọ tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, o gbọ́dọ̀ kọ gbogbo èrò ẹ̀ṣẹ̀ yẹn, ìrònú ẹ̀ṣẹ̀ yẹn, ìrònú ìkà yẹn, o gbọ́dọ̀ kọ sílẹ̀. Ó ní kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Ó gbọ́dọ̀ yí padà sí Olúwa. Òun ó sì ṣàánú fún ẹlẹ́ṣẹ̀, nílò àánú láti di ẹni ìgbàlà, àti sí Ọlọ́run wa yóò sì fi jìn ní ọ̀pọ̀lọpọ̀. Ó máa ṣàánú fún, á sì foríjì lọ́pọ̀lọpọ̀. Ẹ wá gbọ́n tó sọ, nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi, ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Ṣé wá rí báyìí? Èrò ènìyàn yàtọ̀ sí èrò Ọlọ́run. Ọ̀nà tí ènìyàn gbà ṣe nǹkan yàtọ̀ sí bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan. Ọ̀tọ̀ ni ṣe, ọ̀tọ̀ ni èrò inú. Èrò inú ó gbọ́dọ̀ bá ìṣe, ó gbọ́dọ̀ bá a mu. Bẹ́ẹ̀ ni ohun tí à ń rò lọ́kàn gẹ́gẹ́ bí ìrònú, gẹ́gẹ́ bí èrò wa, èrò ọkàn wa, ó gbọ́dọ̀ bá ọ̀nà tí a fẹ́ gbé gbà, ó gbọ́dọ̀ bá a mu. Ohun tí ìwé mọ́ sọ níbí ni wípé àwa tí a bá fẹ́ lo agbára Ọlọ́run láyé, àwa tí a bá fẹ́ jẹ àǹfààní agbára Ọlọ́run tí a ti fi fún wa, nítorí pé ìwà láàyè mọ́ ń bẹnu ayé wa, torí pé a ti bí wa nípa ti ẹ̀mí, torí pé a ti di àtúnbí. Àwa tí a bá fẹ́ lo agbára Ọlọ́run lóòótọ́ àti lódodo, a máa jẹ́ kí èrò wa di èrò Ọlọ́run, a máa jẹ́ kí ọ̀nà wa di ọ̀nà Ọlọ́run. Ó túmọ̀ sí wípé Ọlọ́run fẹ́ dá ọ láre nínú èrò ọkàn rẹ, tí èrò ọkàn rẹ bá lè dàpọ̀ mọ́ èrò rẹ̀. Ọlọ́run fẹ́ dá ọ láre nínú ọ̀nà tó fẹ́ gbé gbà, bí ọ̀nà tó fẹ́ gbé gbà bá lè jẹ́ ọ̀nà tirẹ̀. Torí wípé Ọlọ́run ní bí ó ṣe ń ṣe nǹkan, ó ní ìṣe tirẹ̀ tí ó yàtọ̀ sí ìṣe ti ènìyàn. Ó ní bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan tirẹ̀, ó ní bí ó ṣe ń ro nǹkan tirẹ̀, ó ní wípé èrò rẹ̀ yàtọ̀ sí èrò ènìyàn. Ìwọ tó bá ti di àtúnbí, má máa ro ara rẹ gẹ́gẹ́ bí ènìyàn lásán mọ́, nítorí pé ó ti di ọmọ Ọlọ́run. Èrò inú rẹ gbọ́dọ̀ wá bá ti Ọlọ́run mu. Ohun tí a ń pè ní ìṣedédé nìyẹn. Èrò inú rẹ gbọ́dọ̀ jẹ́ èrò inú Ọlọ́run, ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ohun tó ń bẹ lókàn àyà Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọ̀nà tó wá fẹ́ gbé gbà, ọ̀nà tó fẹ́ dirú, tó fẹ́ digbá, ọ̀nà tó fẹ́ gbé gbà láti ṣe ìfẹ́ Ọlọ́run láyé, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà Ọlọ́run. O kò lè sọ wípé ṣebí kí n ti ga ni, ṣebí kí n ti jẹ́ èèyàn ni, ẹ jẹ́ n ṣe bó bá ṣe wù mí. Irọ́, o lè ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni o lè sọ ara rẹ dòfin fún ara rẹ. Ọlọ́run ti fi ìlànà kalẹ̀ bá a ṣe gbé gbà. Gbogbo àwa tá a ti jẹ́ ọmọ Ọlọ́run, tá a ti gba Jésù lólúwa àti olùgbàlà wa, ó fi ìlànà kalẹ̀, kò kàn fẹ́ kí gbogbo wa máa ṣe bó ṣe wù wá. Irọ́, ó fi ìlànà kalẹ̀. Bẹ́ẹ̀ ni ó fi ìlànà ọ̀nà tó fẹ́ ká gbé gbà kalẹ̀. Òun ló ṣe sọ fún wa wípé tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, ó ní èyí tó kù á fi kún. Lára ìṣedédé náà nìyẹn. Ẹni tí ò bá fi ìjọba Ọlọ́run ṣàkọ́kọ́ nú ayé rẹ̀ kò ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Ẹni tí ò bá fi òdodo ìjọba Ọlọ́run ṣe ohun tó nípọn jù nínú ìwà àti ìṣe rẹ̀ kò ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Irú èèyàn bẹ́ẹ̀ ò lè lo agbára Ọlọ́run, kò lè rí àǹfààní tó ń bẹ nínú agbára Ọlọ́run sínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ohun tó yé wa, tí a gbọ́dọ̀ gbà díjúdíjú wípé ẹni tí ó bá fẹ́ wà ní ìṣedédé gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára, ó gbọ́dọ̀ jẹ́ kí èrò inú rẹ̀ kó di èrò Ọlọ́run. Ó gbọ́dọ̀ jẹ́ kí ọ̀nà tó ń gbé gbà kó jẹ́ ọ̀nà tó Ọlọ́run là sílẹ̀ fún wa.
oríṣiríṣi ọ̀nà ló wà láyé, gbogbo wa la mọ̀, gbogbo èèyàn tó ti tójú bọ́ ló mọ̀ pé ọ̀nà kan ò wọjà. A máa gbọ́ bí àwọn àgbàlagbà bá ń sọ̀rọ̀ tó bá ń dúnàdúrà, wọ́n á ní ọ̀nà kan ò wọjà. Ìwọ náà bá ti bára rẹ lọ́jà, wà á rí wípé ó kéré jù wà á rí ọ̀nà bíi 2, 3, 4, 5. Bẹ́ẹ̀ ni àwọn ọjà tó ń bẹ lórí òrùlé gan pàápàá tí à ń pè ní mall lénìí, shopping mall lénìí, ó kéré jù ẹ rí ọ̀nà 2 tó wọbẹ̀ tàbí ọ̀nà 3. Ohun tó bá ti ń pè lọ́jà, wọ́n ní ọ̀nà kan ò wọbẹ̀. Àmọ́ ìwé mọ́ fi yé wa pé tó bá ní í ṣe pẹ̀lú Ọlọ́run, tó bá ní í ṣe pẹ̀lú ìgbé ayé onígbàgbọ́, tó bá ní í ṣe pẹ̀lú ìgbé ayé òdodo, ó sọ fún wa wípé ọ̀nà Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀nà ènìyàn. Ọ̀nà kan ṣo ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ní bóyá fẹ́ ṣe nǹkan rẹ̀, ó níbi tó fẹ́ gbé gbà. Tó o bá ti lè tẹ̀lé Ọlọ́run, ó máa sọnù. Òun la ṣe ń pè ní olùṣọ́ àgùntàn tòótọ́. Bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti lè tẹ̀lé olùṣọ́ àgùntàn tòótọ́ yóò sọnù. Àgùntàn tí ò bá tẹ̀lé olùṣọ́ àgùntàn yóò sọnù, yóò bọ́ sọ́wọ́ ìkòkò, yóò bọ́ sọ́wọ́ àwọn tí ń panilẹ́kún. Bẹ́ẹ̀ ni torí náà ó ṣe kókó fún wa wípé tí a bá fẹ́ mọ bí agbára Ọlọ́run bó ṣe le tó, bí ó ṣe níláárí tó, bó sì ṣe nípọn tó nínú ayé wa, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ mọ̀ nípa ìṣedédé. Ọ̀pọ̀ onígbàgbọ́ ló wà lónìí ọ̀tí ẹ̀ lè lo agbára Ọlọ́run láti fi lé ẹ̀rù ọkàn wọn lọ. Wọ́n á máa jáyà lọ́tún jáyà lósì, wọ́n á máa lálàkàlà, ẹ̀rù á máa bà wọ́n, á máa tọ̀ sára. Bẹ́ẹ̀ náà máa sákiri láti orí òkè kan dé òmíràn, nítorí pé wọn ò mọ̀ wípé agbára Ọlọ́run ń bẹ nínú ayé àwọn náà. Wọn ò mọ̀ wípé ẹ̀mọ́ tó wà nínú ayé wọn tó sọ wọ́n di onígbàgbọ́ yẹn, tó sọ wọ́n di ènìyàn Ọlọ́run yẹn, wọn ò mọ̀ wípé ó tó láti gbà wọ́n là lọ́wọ́ ibi, lọ́wọ́ ọ̀tá. Wọn ò tilẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ẹni tó ń gbénu wọn ju ẹni tó ń bẹ nínú ayé lọ. Bẹ́ẹ̀ náà tẹ̀lé, nítorí pé wọn gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, torí pé wọn ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tó bá ti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣọgbọ́n, tó ti fọ̀rọ̀ Ọlọ́run ṣe mọ̀, ìwọ tó ti fi èrò Ọlọ́run ṣe èrò rẹ, tó wá fi ọ̀nà Ọlọ́run ṣe ọ̀nà rẹ, tó ń ṣe déédéé pẹ̀lú Ọlọ́run nínú èrò ìwà àti ìṣe rẹ, ìwọ ló máa rí agbára Ọlọ́run lọ́tùn lósì. Ìwọ ló máa rí ìsọjí agbára, ìwọ ló máa rí agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ lọ́tùn lósì fún ayé rẹ. Ibi tí a máa kọ́kọ́ fi wò lákọ̀ọ́kọ́ rẹ̀, nítorí pé ó pọn dandan fún gbogbo onígbàgbọ́ tó fẹ́ lo agbára Ọlọ́run láti wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run. Òye sì gbọ́dọ̀ yé wa wípé ìṣedédé yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, ó sì ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run fún wa láyé. Ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run fún wa láyé. Ká bá wo ìwé Jòhánù orí 9. Jòhánù orí 9 yẹn ká wò dáadáa, ká wo ohun tí Ọlọ́run sọ nípa èyí. Jòhánù orí 9 ẹsẹ̀ 51. Ká wo ohun tó sọ. Ó ní àwa mọ̀ pé ohun tá a mọ̀ dájú ni. Ó ní àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Ṣé rí? Ọlọ́run ò gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Àdúrà ẹlẹ́ṣẹ̀ dàbí èèwọ̀ létí Ọlọ́run ni. Àfi tẹ́lẹ́ṣẹ̀ bá ń kégbe pé Ọlọ́run fún ìgbàlà ọkàn rẹ̀. Àfi tó bá ń kégbe pé Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀. Àfi tó bá ń kégbe pé Ọlọ́run gbà mí, nítorí kò gbogbo ènìyàn tó bá pe Ọlọ́run fún ìgbàlà Ọlọ́run á dáhùn. Ṣùgbọ́n tó o bá ṣe tán fún ìgbàlà láti yí padà sí Ọlọ́run, láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, Ọlọ́run ṣe fẹ́ dé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sẹ́ṣẹ̀. Ó fẹ́ràn ènìyàn ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ sí ẹ̀ṣẹ̀. Kó má bàa dá wa lẹ́jọ́ lójijì, a wá ṣe kíni, a máa retí kí ẹlẹ́ṣẹ̀ kí ó pe Ọlọ́run fún ìgbàlà kó tó lè kọjú sí. Èyí tó bá kọjú sí tẹ̀ṣẹ̀tẹ̀ṣẹ̀, á jẹ́ kó fẹ́ rí ìbínú nìyẹn. Torí ìbínú Ọlọ́run wà lórí gbogbo àwọn aláìṣòdodo, ó wà lórí gbogbo àwọn aláìgbọràn ọmọ. Ẹ máa gbọ́n tó sọ. Ó ní àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí Ọlọ́run, tí ènìyàn bá jẹ́ olùfọkànsìn, tó bá jẹ́ olùjọ́sìn, tó bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, ẹgbọ́n tó sọ, tí ó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀, òun ní í gbọ́ tirẹ̀. Ó gbọ́dọ̀ mọ̀ wípé ìfẹ́ tí baba ńlá máa ṣe láyé bí wọ́n ti ń ṣe lọ́run. Ohun tó lágbára jù láyé ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run, ó gbọ́dọ̀ mọ̀ wípé èrò Ọlọ́run ó jẹ́ ìṣípayá ìfẹ́ rẹ̀, ó jẹ́ ìfarahàn ìfẹ́ rẹ̀, ó jẹ́ ìfihàn ìfẹ́ rẹ̀. Ó gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run létò, ó ní pinnu, ó ní ìfẹ́ tó fẹ́ ṣe láyé, ó ní tó fẹ́ràn láti rí láyé, láti ṣe láyé, ó ní bó ṣe ṣètò ayé láti lọ, ó ní bó ṣe fẹ́ dájọ́ ọ̀tá, ó ní bó ṣe fẹ́ dájọ́ àwọn òṣìkà, ó sì ní bó ṣe fẹ́ bá àwọn ènìyàn tirẹ̀ lò. Ó ní ẹni tó bá jẹ́ olùfọkànsìn ní tòótọ́, ẹni tó bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́, ẹni tó bá jẹ́ onígbàgbọ́ ní tòótọ́,
tí ó bá sì ń ṣe ìfẹ́ Ọlọ́run tó ń ṣe ìfẹ́ Ọlọ́run, òun lọ́lọ́run fẹ́ gbọ́ tirẹ̀. Ọlọ́run kàn ṣàṣà dédé máa gbọ́ àdúrà àwọn ènìyàn, ó ń gbọ́ àdúrà àwọn tó ń ṣe ìfẹ́ rẹ̀ ni o. Tí wọ́n náà bá fẹ́ kó máa gbọ́ àdúrà rẹ kí agbára Ọlọ́run máa ṣiṣẹ́ nípa tirẹ̀ ní àtirẹ̀, ó máa jẹ́ ẹni tó ń ṣe ìfẹ́ Ọlọ́run. Eléyìí ṣe kókó, kò ṣe rọ́ sẹ́yìn nínú ọ̀rọ̀ tá à ń sọ lónìí nípa agbára Ọlọ́run, kò ṣe rọ́ sẹ́yìn. Mo máa tún mẹ́nu sí dáadáa, a máa mẹ́nu tán sí dáadáa. Tá bá wo ìwé Jòhánù orí kìíní yẹn, ìwé Jòhánù orí kìíní, Jòhánù kìíní orí karùn-ún, Jòhánù kìíní orí karùn-ún, a máa wò ìwọ tí o bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run ò lè gbọ́ tirẹ̀ o. Kì í ṣe wípé ìkà lọ́lọ́run ń ṣe, àmọ́ Ọlọ́run ló ṣe gbọ́ tirẹ̀ nígbà tí wọ́n gan gbọ́ tọ́lọ́run. Bẹ́ẹ̀ ni ó ní pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ń gbọ́ ti ẹlẹ́ṣẹ̀, torí pé èèwọ̀ làdúrà ẹlẹ́ṣẹ̀ sí ti Ọlọ́run, torí kò lè gbọ́, kò fẹ́ràn ẹ̀ṣẹ̀, ó kórìíra ẹ̀ṣẹ̀, ẹ̀gbin lẹ̀ṣẹ̀ jẹ́ sí Ọlọ́run. Ó ní Jésù ṣe wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, kò yẹ kí ẹnikẹ́ni jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kò yẹ kó gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́, torí olúkálùkù yóò gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀, gbogbo tí wọ́n bá gbé ló yẹ kó ká, gbogbo rẹ̀ sì ló máa ká. Àmọ́ ìwọ tó bá ṣe tó àti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀, o ò nílò àti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́, torí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Tó bá ti jẹ́ lẹ́ṣẹ̀, ikú nìyẹn. Ohun tó ń ṣílẹ̀kùn ikú lẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tó ń ṣílẹ̀kùn ikú òun ni ẹ̀ṣẹ̀, ohun tí ó ń ṣílẹ̀kùn ìbànújẹ́ àti oríṣiríṣi ohun aburú nínú ayé òun lẹ̀ṣẹ̀. Àmọ́ ẹni tó bá ti fàyè rẹ̀ fún Jésù tó ti ṣetán láti jẹ́ olùfọkànsìn, láti ṣe ìfẹ́ Ọlọ́run lóòótọ́ láyé, òun ló ti ṣe kíni, òun ló ṣetán fún Ọlọ́run láti gbọ́ tirẹ̀, òun ló ti kẹ̀yìn sẹ́ṣẹ̀, ló kẹ̀yìn sáyé, òun ló ti gba Jésù lólúwa àti olùgbàlà rẹ̀. Kì í ṣe pé gba Jésù nìkan, ó ṣetán láyé láti jẹ́ olùfọkànsìn, láti jẹ́ olùjọ́sìn Olúwa tí ó sì ń ṣe ìfẹ́ Olúwa. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sí ìjọ lónìí tí wọ́n mọ bó ṣe ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló wá sí ìjọ lónìí wọn tí ẹ̀ mọ̀ tó ń jẹ́ ìfẹ́ Ọlọ́run. Wọ́n lo ìgbésí ayé wọn bó ṣe wù wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n máa lọ ìrìn àjò bó bá ṣe wù wọ́n. Wọ́n á máa ṣe ohun tó bá wù wọ́n, ohun tó bá fẹ́ ṣe náà ṣe. Àtìgbà tó ti ń rìnrìn àjò láyé, àtìgbà tó ti ń ṣe ìpinnu, tó ti gbé ìgbésẹ̀, wọn ti ẹ̀ sọ pé ẹ jẹ́ ń gbàdúrà sí rí, ẹ jẹ́ òbí Ọlọ́run nífẹ̀ẹ́ sí eléyìí, ọkàn ń ṣe bó ṣe wù wọ́n ni. Wọ́n tó bá ti gbé ìgbé ayé bó ṣe wù ọ́, ìwọ náà ló máa sanwó ara rẹ o. Wọ́n ló máa sanwó ara rẹ. O ti yọ Ọlọ́run kúrò, o ti yọ ìfẹ́ Ọlọ́run kúrò. Ìwọ náà ló máa ṣe onígbọ̀wọ́ ara rẹ. Nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni o ò fẹ́ kí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ mọ́. Àwọn tó bá wà nínú ìfẹ́ Ọlọ́run, àwọn Ọlọ́run fẹ́ ṣe onígbọ̀wọ́ fún, àwọn Ọlọ́run fẹ́ gbọ́ tiwọn. Ìwé Jòhánù kìíní orí karùn-ún yẹn láti ẹsẹ̀ 4, mo fẹ́ kà á dé ẹsẹ̀ 15 yẹn ní wàrà ṣẹṣà kí ó lè yé wa. Ó ní nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́, òfin rẹ̀ kò sì nira. Mo ń sọ nípa ìṣedédé gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára. Wọ́n tí ó bá fẹ́ kágbára Ọlọ́run máa ṣiṣẹ́ ní àtìrẹ, ó máa jẹ́ ẹni tó lóye èrò Ọlọ́run, tó lóye ọ̀nà Ọlọ́run. Òun là ń sọ rèé, òun là ń sọ yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run báyìí. Àwọn ìmọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ ohun tí o ti gbà fún, tó ti ní ìṣọ̀kan pẹ̀lú. Ó ní nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ tó bá lo nífẹ̀ẹ́ Ọlọ́run, kì í ṣe ẹnu, kì í ṣe ahọ́n, kì í ṣe tè, kì í ṣe lórí irọ́ tí à ń pa fúnra wa gẹ́gẹ́ bí ènìyàn lónìí pé mo nífẹ̀ẹ́ rẹ ṣùgbọ́n mi gbúrò rẹ, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó bá nífẹ̀ẹ́ ìwà gbúrò rẹ̀, bó bá nífẹ̀ẹ́ ìwà ọmọ tó ń ṣẹlẹ̀ sí ẹni yẹn, tó bá nífẹ̀ẹ́ ènìyàn, wá jẹ́ kí ìfẹ́ yẹn kí ó hàn sí ẹni yẹn lóòrèkóòrè lójoojúmọ́. Kì í ṣe ìfẹ́ ọ̀hún, ṣe ìfẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀. Ẹgbọ́n tó sọ pé ìfẹ́ Ọlọ́run jẹ́. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́, òfin rẹ̀ kò sì nira. Ọ̀pọ̀ á nípa àwọn òfẹ́ tí ìfàyè wọn fún Jésù, torí pé àwọn fẹ́ jẹ ayé, àwọn fẹ́ gbádùn nínú ayé, kò sí gbádùn kankan nínú ayé. Àwa tá a fàyè wa fún Jésù lóòtítọ́ lódodo, tá a sì ń ṣe Ọlọ́run, gbogbo àwa la mọ̀ pé àwa gangan là ń gbádùn ayé yìí. Bẹ́ẹ̀ ni àwa là ń jọlá ayé yìí, torí àwa ní èso máa dúró mọ́ nínú ayé yìí. Àwa ní àdí ẹran fún ọ̀tá. Àwọn tó wà nínú ayé, èso ń darí wọn ríbóríbó. Wọ́n lè lówó ṣùgbọ́n wọn ní sinmi, wọ́n lè lówó wọn ní fọkànbalẹ̀, wọ́n lè lówó wọn lè fẹ̀dọ̀ lórí òróró. Bẹ́ẹ̀ ni wọ́n lè lówó lóòótọ́ ṣùgbọ́n a máa lọ kìtàkìtà. Ilé ayé yìí kò sì wà fún owó tàbí wà fún ohun ìní. Kì í ṣe ohun tí ilé ayé yìí dálé lórí nìyẹn. Owó àti ohun ìní àti ohun àlùmọ́ọ́nì inú ayé yìí ló mọ. Inú ayé yìí ló mọ. Bẹ́ẹ̀ ni inú ayé yìí ló mọ. Ìwọ tó bá yẹ pé gbogbo ayé rẹ nítorí owó ni, gbogbo ayé rẹ torí o fẹ́ dógún, fẹ́ dọ́gbọ́n ni, gbogbo ayé rẹ torí o fẹ́ lọ́kọ̀, o fẹ́ kọ́lé, o fẹ́ ṣe gbá, o fẹ́ ṣàwo ni, òtòṣì nírú ẹni bẹ́ẹ̀. O ò fi ìjọba Ọlọ́run ṣàkọ́kọ́, òtòṣì nírú ẹni bẹ́ẹ̀.
ó fi òdodo Ọlọ́run ṣàkọ́kọ́ òtòṣì nínú ẹrí bẹ́ẹ̀ torí pé nígbà tí èṣù bá gbéṣe rẹ̀ dé kò sí ẹni tó máa gbà ẹ́ lọ́wọ́ èṣù kò sí ẹni tó máa gbà ẹ́ lọ́wọ́ ọ̀tá àfọlọ́run nìkan àfi tó bá rí àánú gbà ó ní pé èyí ni ìfẹ́ Ọlọ́run wípé ká pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ ò sì nira òfin Ọlọ́run ò nira báwo ló ṣe nira ẹni tó fẹ́ dáadáa fún ó dè mí mọ èrò tí mo rò sí ní Olúwa wí èrò àlàáfíà kì í ṣe èrò búburú láti fún yín ní òpin ìgbẹ̀yìn àti ìrètí ìwé Jeremiah ló sọ fún wa bẹ́ẹ̀ ó mọ èrò tó rò sí wa èrò àlàáfíà ni kò sóhun tó lè fẹ́ fún ara rẹ Ọlọ́run fẹ́ tó jù bẹ́ẹ̀ lọ fún ọ ìwọ ni o kàn tí ì mọ̀ o dẹ̀ tí ì gbà láti tẹ̀lé Ọlọ́run bó ṣe fẹ́ kó o ṣe o fẹ́ máa lo ọpọlọ ara rẹ ò lè gbà ọ́ ìwé kíkà rẹ ò lè gbà ọ́ àwọn ohun tó ti kó rí pé mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ìgbò mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ó bá fèèyàn mímọ̀ sọ̀rọ̀ látẹ̀rí dọ̀la tó bá ti mọ Ọlọ́run òtòṣì ní ẹ o bí o bá sì mọ Ọlọ́run ọ̀nà ìgbé ló wà eléyìí ń ṣe pé ọ̀rọ̀ yìí ṣe wá jẹ́ ọ̀rọ̀ ìdájọ́ ọ̀rọ̀ ìkàbá irọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni kò yí padà òtítọ́ ò lọ́ta aliakatofelia òtítọ́ ò lọ́ta ẹni tó bá fẹ́ gbọ́ òtítọ́ lọ́ta ara rẹ̀ òtítọ́ ò lọ́ta àwọn àgbà máa ń kó bá ti kọjú wájú sí ọkọ tá tó bá kẹ̀yìn sí ọkọ tá ó bá kù wọ nìkan kó tèrò ara rẹ̀ pa bẹ́ẹ̀ ni nígbà tí ó yẹ pé ìwọ ló dára rẹ̀ wáyé oṣù wa ló fẹ́ gbọ́ ti ẹlẹ́dàá rẹ̀ sì kọ sí ọ á ní pé torí pé wọ́n bí ọ sínú agbolé ìgbàgbọ́ ló sì jẹ́ kìrìsìtẹ́nì irọ́ o kì í ṣe gbogbo àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì ló la bí sínú agbolé ìgbàgbọ́ gbogbo àwa tá a bá ti dàgbà tá a ti tójú bọ́ tá a bá ti wo bí ilé ayé ṣe rí tá a rí adúrú ìkà tó wà nínú ayé abárí adúrú aburú tó wà nínú ayé tá a máa wò pé bí mo ṣe wà lóòótọ́ gbogbo ènìyàn tó ń bẹ láyé ló mọ̀ wípé wọn dára wọn sáyé ẹlẹ́dàá ń bẹ gbogbo èèyàn tó wà láyé ló mọ̀ wípé gbogbo ń tá a rí láyé gbogbo ń tá a bá láyé ẹnìkan ló fi ilẹ̀ ẹnìkan ló ṣe é bẹ́ẹ̀ ẹnìkan ló ṣe lálẹ́ síbẹ̀ tá a bá wá ń fi ọkàn wa ṣàfẹ́rí ẹlẹ́dàá tàbí ṣàfẹ́rí ẹni tó mú wa láyé tó mú wa láàyè ẹni tó dá wa síbi ibẹ̀ yẹn láti máa bá ìrere pàdé ibẹ̀ láti máa bá ibi tí ẹlẹ́dàá ti fi ara hàn wá pàdé tí o bá wo àwọn oríṣiríṣi ẹ̀sìn tó ń bẹ káàkiri wà á wò wípé èwo gangan lálẹ́ tọ́ka sí wípé ó fún wa ní òtítọ́ tí a sì máa bá níbi gbogbo tá a bá dé àwa rí wípé ẹ̀sìn kìrìsìtẹ́nì èyí tó tọ́ka sí ẹlẹ́dàá fún wa ní ọ̀nà tí ò ní aburú nínú ní ọ̀nà tí ò ní ìkà nínú ní ọ̀nà tí ó lè yé wa tí ó lè yé ọmọdé pàápàá wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó lè ní iyì àìnípẹ̀kun kó má bàa ṣègbé bẹ́ẹ̀ ni nítorí náà wèé mọ́ fi wa níbi wípé lára ọ̀nà tá a fi mọ̀ pa wà ní ìṣedédé ni wípé ká pa òfin Ọlọ́run mọ́ o pípa òfin Ọlọ́run mọ́ ni ìfẹ́ Ọlọ́run tí ẹ̀mí mọ́ ń mú kó gbòòrò lọ́kàn wa tá a bá fara mọ́ ẹ̀mí mọ́ tá a bá gbà fún ẹ̀mí mọ́ òun ni wípé yóò máa mú rọrùn fún wa láti pa òfin Ọlọ́run mọ́. Kí ni òfin Ọlọ́run mọ́? Jésù Kristi ti fi ó ní ìfẹ́ làkójá òfin ó ti fi òye yé wa bí a ṣe lè pa òfin Ọlọ́run mọ́ àtẹ̀lé òfin Mósè bí ìgbà àwọn ará Júù àtijọ́ lóòótọ́ ohun tá à ń tẹ̀lé ni ẹ̀mí mímọ́ tó ti kọ òfin Ọlọ́run sí ọkàn wa báwo sì ló ṣe kọ òfin Ọlọ́run sí ọkàn wa ó ń darí wa ni ó ń tọ́ wa sọ́nà ni òun láti fi wá lé ọwọ́ rẹ̀ láti mú wa padà délé òun láti fi èdìdí rẹ̀ fún wa gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run láti dára wa mọ̀ wípé ẹbí Ọlọ́run ni wá nínú ayé bẹ́ẹ̀ ni òfin tá a kọ sọ́kàn wa lónìí òun ni ìwàláàyè mọ́ nínú ọkàn wa o tó ń ṣe kíni tó ń rán wa létí ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ wa sọ́nà ní ọ̀nà Ọlọ́run tó ń fi Ọlọ́run wọ̀ wá lóòrèkóòrè ní gbogbo ọjọ́ ayé wa báwo sì ni Jésù Kristi sọ fún wa nínú ìwé mọ́ wípé ohun tí ó jẹ́ òfin tó ga jù ó ní pé kí a wò wípé Ọlọ́run jẹ́ ọ̀kan ṣoṣo wípé ká fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa àti gbogbo ohun tí a ní gbogbo tí ó ń bẹ nínú ayé wa agbára wa ọkàn wa ẹ̀mí wa ká fi gbogbo rẹ̀ fẹ́ràn Ọlọ́run ká sì wá ó ní ìkejì dàbí rẹ̀ pé ká fẹ́ràn àwọn alábàágbé wa àwọn tó dàbí alábàágbé wa bí ká fẹ́ràn wọn bí ara wa ó ní ìfẹ́ ní àkójá òfin ìwọ tó o bá sì ti lè fẹ́ràn Ọlọ́run bó ṣe yẹ kó fẹ́ràn Ọlọ́run o lè fẹ́ràn ẹlòmíràn báwo sì ni Ọlọ́run ṣe rí ìfẹ́ sí ó rí gẹ́gẹ́ bí gbígbọ́ràn sí òfin rẹ̀ lẹ́nu kí sì là ń pè ní gbígbọ́ràn sí òfin Olúwa títẹ̀lé ẹ̀mí mímọ́ ni bẹ́ẹ̀ ni torí pé ìwé mọ́ sọ pé òfin Ọlọ́run ò nira o kò nira Ọlọ́run ò fẹ́ kí ayé rẹ kó nira kó ní ìdààmú nítorí ló ṣe fún ọ ní ẹ̀mí tí a ń pè ní olùtùnú olùrànlọ́wọ́ ẹ̀dá ó ní ẹ̀mí mímọ́ ẹ̀mí tó ń gbé nínú ayé gbogbo onígbàgbọ́ tó ń tọ́ wa sọ́nà ó mọ̀ pé nínú ayé yìí a lè rí ìpọ́njú a lè rí kò sí ohun tí a lè rí
kò ní ṣe pẹ̀lú wípé o màdúrà gbà, kò ní ṣe pẹ̀lú wípé ẹni àmì òróró ni ọ́, kò ní ṣe pẹ̀lú wípé o lọ́gbọ́n dáadáa nínú ayé, o kàwé dáadáa, o ní ìmọ̀ ìjìnlẹ̀. Kò ní ṣe inú ayé èèyàn lè rí ìkánjú, èèyàn lè rí ìdojúkọ, olódodo a máa rí ìkánjú, kò sí ẹni tó lè rí ìkánjú nínú ayé. Èyí mọ́ sọ wípé Jésù sọ fún wa pé ká tújú ká nítorí pé òun ṣẹ́gun ayé, ó ṣẹ́gun ayé, ó sì fi ẹ̀rí pé òun ṣẹ́gun ayé fún wa. Kí ni ẹ̀rí dájú pé Jésù ṣẹ́gun ayé? Ó fún wa ní ẹ̀mí mímọ́ láti wà pẹ̀lú wa. Ẹ̀mí mímọ́ sì ní agbára Ọlọ́run. A sì ń sọ nípa agbára Ọlọ́run lónìí. Ó ló fi agbára Ọlọ́run hàn wá. Òun ló ń gbé agbára Ọlọ́run sínú wa. Òun gangan lẹni tó ń bẹ nínú wa tó ga ju ayé lọ. Òun ló máa mú wa borí ayé, borí ọ̀tá. Nítorí pé ẹni tó bá fayé rẹ̀ fún Jésù lótìtọ́ àti lódodo, ó borí ayé, ó sì borí ọ̀tá. Kò sí ohun tó ń bẹ láyìíká rẹ̀ tí ò borí. Má rẹ ara rẹ̀, má lọ rẹ ara rẹ̀ sílẹ̀. Irọ́ fún ọ̀tá o, irọ́ ọ̀tá ló máa rẹ̀ sílẹ̀, torí ìwé mọ́ ti sọ wípé ọ̀tá bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀, èṣù ń bẹ lábẹ́ àtẹ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ni o. Ó ga ju ayé lọ, ó ga ju ọ̀tá lọ. Má máa wo ayé rẹ̀ kó o máa wò wípé nítorí pé ò lówó lọ́wọ́ ò tí ì jẹ́ èèyàn. Ìwọ tá a pè lọ́mọ Ọlọ́run, o tún sọ̀rọ̀ rẹ̀ di pé o fẹ́ jẹ́ èèyàn. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ènìyàn lẹ́ran ara. Ó bú tì gidi gan ni. Ìwọ tá a pè lọ́mọ Ọlọ́run, ọ̀gá ògo, ìwọ tó jókòó pẹ̀lú Kristi lọ́wọ́ ọ̀tún baba lọ́hùn, tó kọjá gbogbo agbára àti ipá, tó kọjá ibi tí a fi àwọn áńgẹ́lì sí, ó tún wo ẹ pé o fẹ́ jẹ́ èèyàn lọ́nà ayé, o fẹ́ digbá, o fẹ́ dẹ̀rù. Kò sóhun tó fẹ́ jẹ́ mọ́tò tí ì jẹ́ àbálẹ́ àkàtà, kò tó fẹ́ jẹ́ mọ́tò tí ì jẹ́. Bẹ́ẹ̀ ni ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Èèyàn lè jogún gbogbo ayé ìkóso ẹ̀mí rẹ̀ nù. Bẹ́ẹ̀ ni ó yẹ kó lóye ohun tó ṣe kókó nínú ayé yìí. Ó yẹ kó lóye ohun tó láǹfààní níwájú Olúwa. Ó yẹ kó lóye ohun tí ó máa pẹ́ títí ayé. Bẹ́ẹ̀ ni ohun tó bá ti sopọ̀ mọ́ ìfẹ́ Ọlọ́run ló máa pẹ́ o. Bẹ́ẹ̀ ni ohun tó bá ti sopọ̀ mọ́ ìfẹ́ Ọlọ́run, owó, ọkọ̀, ohun tí a fojú rí yóò tí ì sopọ̀ mọ́ ìfẹ́ Ọlọ́run. Ohun èlò ni wọ́n láti mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé bí wọ́n ti ń ṣe lọ́run. Ó ní Jésù nígbà tó ń kọ́ abọ́ ṣe ń gbàdúrà ní ìwé Mátù orí 5. Ó ní ká gbàdúrà pé ìfẹ́ tí bàbá ní ká ṣe láyé bí wọ́n ti ṣe lọ́run. Mátù orí 5 àbí orí 6 ló sọ fún wa bẹ́ẹ̀. Nítorí náà òfin Olúwa ò nira, nítorí pé ìbáṣepọ̀ wa àti ẹ̀mí ò nira. Ọ̀pọ̀ onígbàgbọ́ ló kàn ní ọ̀fẹ́ jẹ́ létí ọmọ, nítorí pé ojú kòkòrò wọn ayé yìí ó ti gba ọ̀pọ̀lọpọ̀ wa lọ́kàn. A fẹ́ gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, a fẹ́ gbọ́rọ̀ sí ẹ̀mí mọ́ lẹ́nu. N tó fà á tí a fi rí ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ni. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdààmú láàrin nítorí pé a kò farabalẹ̀ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mò ń pè wá lónìí sí ìrònúpìwàdà. Mò ń pè wá lónìí wípé kí a ronúpìwàdà, ká bẹ̀rẹ̀ sí ní ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, kí a lè rí agbára Ọlọ́run kó ṣiṣẹ́ fún wa, kí wọn náà lè gbàdúrà kó orúkọ Jésù kó jẹ́ fún wọn, kí wọn náà lè sọ wípé kí ẹni tó wà nínú àìsàn kó dìde, kó gbà kété rẹ̀ kó sì máa rìn, kó sì rí bẹ́ẹ̀, kí wọn náà lè sọ fún ara rẹ̀ pé wàá ṣe rere kó sì ṣe rere, kí wọn náà lè sọ fún ọ̀tá kó pẹ̀yìndà nínú ayé rẹ̀ kó sì pẹ̀yìndà. Agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tó bá wà ní ìṣedédé ló máa lè lo àṣẹ Ọlọ́run. Ìwọ tó bá wà ní ìṣedédé ni Ọlọ́run fẹ́ gbọ́ tirẹ̀ o. Bẹ́ẹ̀ ni ó ní ìwé mọ́ sọ níbí. Mo fẹ́ kà á dé ẹsẹ̀ 15 ni o. Mo fẹ́ kà á débẹ̀. Ẹgbọ́n tí ẹsẹ̀ 1 sọ. Ó ní nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Ìwọ tó bá ti di àtúnbí, a bí ọ nípa ti ẹ̀mí, a bí ọ nípa ti Ọlọ́run. Gbogbo tó bá ní ṣe pẹ̀lú ayé rẹ tó ti fi di Ọlọ́run, a bí nípa ti Ọlọ́run. Ó sì ṣẹ́gun ayé. Ọmọ rẹ ṣẹ́gun ayé, owó rẹ ṣẹ́gun ayé, ọkọ rẹ, ilé rẹ ṣẹ́gun ayé. Gbogbo tó ń bẹnu ayé rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gbọ́dọ̀ bá Ọlọ́run gbọ́ pé ó ṣẹ́gun ayé. Toró ní olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Gbogbo tí wọn náà bá ti ní tó ti fi di Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ gbàgbọ́ díjú ni. Kó ṣẹ́gun ayé ò jẹ́ ẹni lẹ̀, ò lè jẹ́ ẹni lẹ̀, owó tó ò nílé ni wà ní lọ́la. Bó sì ní lọ́la, o ní ohun tó kọjá owó, o ní ohun tó wò lè rà. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ mọ̀ pé ohun tó o ní kọjá ayé yìí. Bẹ́ẹ̀ ni olórin ẹni tó ní Jésù olóhun gbogbo, ó ní ohun tó kọjá ohun gbogbo nínú ayé yìí. Ohun tí ò tí ì yé wa ni pé torí àti ìrí Jésù lójúkojú, torí nígbà tó bá padà délẹ̀ kejì a máa rí lójúkojú, ìgbà ló máa yé wa gangan ohun tó Ọlọ́run ń ṣe fún wa. Ẹ máa ń fi òye yẹn yé wa díẹ̀díẹ̀, ó ń fi agbára yẹn hàn wá díẹ̀díẹ̀, ó ń jẹ́ ká ní àtọ́wò agbára ayé tó ń bọ̀ díẹ̀díẹ̀, àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yóò wá fún wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìyè àìnípẹ̀kun yẹn, ìyè ayérayé àti agbára Ọlọ́run yóò wá fún wa nígbà tá a bá rí Jésù lójúkojú, tí a máa rí togotogo nígbà tí à ń sọ̀kò lu Stẹ́fánì. Bẹ́ẹ̀ ni tá a ń sọ̀kòlù wípé wọ́n pa nítorí pé kí ni ó wàásù fún wọn, fẹ́ràn wàásù rẹ̀. Nígbà tá a ń sọ̀kòlù tí Jésù dìde tí ó ṣí
tó sì sánmọ̀ pẹ̀lú agbára rẹ̀ tí ògo Ọlọ́run sì hàn, tí ìwé mọ́ sọ pé Stefani sọ pé òun rí Jésù tó dìde, tó wà lọ́wọ́ tún bàbá tó dìde o, tí ògo Ọlọ́run sì hàn lára rẹ̀. Ìwé mọ́ sọ pé nígbà tí gbogbo àwọn èèyàn máa tẹjú mọ́ Stefani, olójú rẹ̀ dàbí áńgẹ́lì. Ibẹ̀ là ń lọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó fi Ọlọ́run ṣàkọ́kọ́, tó fi ìjọsìn àti ìfẹ́ Ọlọ́run ṣàkọ́kọ́, tí wọ́n sì fi ara wọn ṣọ̀kan pẹ̀lú ẹ̀mí mímọ́, àsìkò yìí, àsìkò pé ayé ta dé, ojú wọn yóò dàbí áńgẹ́lì. Ẹgbẹ́ nígbà tó bí Jésù wípé arábìnrin kan nígbà tó ọkọ rẹ̀ wà láyé tó ń fẹ́, ọkọ rẹ̀ ṣaláìsí, ọkọ rẹ̀ wá ní àwọn ẹ̀gbọ́n àtàbúrò, àwọn arákùnrin rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń fẹ́ lọ́kànjọ̀kan títí gbogbo ẹni tó ń fẹ́ arábìnrin ó bẹ̀rẹ̀ sí ń ṣaláìsí. Èèyàn ti mọ̀ pé èèyàn dàbí ègún ìdílé. Gbogbo ẹni tó ń fẹ́ ló ṣaláìsí, gbogbo ẹni ló fẹ́. Àwọn bí èèyàn méje ló fẹ́ arábìnrin yẹn tí gbogbo sì kú. Wọ́n á ní nígbà tí gbogbo àwọn èèyàn méje ń kú tán tí òṣèlú tó lè fẹ́ mọ́, òun náà bá kú. Ọba ní níjọba Ọlọ́run ta ló máa jẹ́ ọkọ rẹ̀? Jésù ní pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ṣe ronú ìgbéyàwó láyé kọ́ la ṣe ronú rẹ̀ lọ́run. Àlíbára kó sí tàfàlìà. Bí ìgbéyàwó ṣe rí láyé kọ́ ló ṣe rí lọ́run. Òye kò yé wa tó, torí pé èrò Ọlọ́run kò tí ì di èrò wa dáadáa. Ọ̀nà Ọlọ́run ò tí ì yé wa dáadáa. Ló mọ̀ sọ wípé Ọlọ́run fi ọ̀nà rẹ̀, ó fi hàn Mósè, ó sì fi àwọn ìyanu, ó fi hàn àwọn Ísírẹ́lì. Ó ní Mósè ṣe súnmọ́ Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ súnmọ́ Ọlọ́run, wá gba èrò Ọlọ́run lọ́kàn rẹ̀, wá sì tẹ̀lé ọ̀nà Ọlọ́run tó làálẹ̀ fún ọ, gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ fún wa àti bí ẹ̀mọ́ ṣe ń farahàn wá. Ó máa gbà á dáadáa ni. Kí ni Jésù sọ fún wọn? Ní pé irọ́ o, kò à ń ṣe ìgbéyàwó bá ṣe ń ṣe láyé, bá a ṣe mọ tí ìgbéyàwó ń jẹ́ láyé, a kì í ṣe bẹ́ẹ̀ lọ́run o. Wọ́n ní àwọn tó bá wà lọ́run tó máa bá Jésù jọba, wọ́n ní wọ́n máa dàbí áńgẹ́lì. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni wípé tí ara àìkú bá ti dé, tí a sì gbé ara ẹ̀kú wọ̀ nípa agbára ẹ̀mí mímọ́, gbogbo ala máa dàbí áńgẹ́lì lọ́run o. Bẹ́ẹ̀ ni, gbogbo ala máa dàbí áńgẹ́lì lọ́run. Orí ọ̀fẹ́ ògo ìgbà ìkẹyìn nìyẹn. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í sọ nípa rẹ̀ torí pé ewu ìgbà ìkẹyìn nìkan náà máa ń sọ. Wọ́n ń sọ nípa ògo tó ń bẹ ní ìgbà ìkẹyìn fún àwọn tó bá fara wọn jì fọ́lọ́run. Àwa tá a fara wa jì fọ́lọ́run, tá a sì ń ṣe fọ́lọ́run, àwa la lórí ọ̀fẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni, àwa la máa fi Jésù dáadáa lódìndín fún gbogbo àwọn ènìyàn lópin ayé. Nítorí náà òye gbọ́dọ̀ yé wa o, òye gbọ́dọ̀ yé wa. Ó ní pé olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé, àní ìgbàgbọ́ wa. Gba èyí gbọ́ sà. Tó o bá gba èyí gbọ́, o wà ní ìṣìlérí pẹ̀lú Ọlọ́run. Ó ní ta ni ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe. Jésù ń ṣe wòlíì, kò ń ṣe àpọ́sítélì, kò ń ṣe olùṣọ́ àgùntàn. Ọmọ Ọlọ́run òun ni, ọmọ Ọlọ́run. Ọlọ́run tó wọnú, tó gbé ẹ̀wù ènìyàn wọ̀ láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa, òun ni Jésù o. Ọmọ Ọlọ́run ni o. Ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ gbàgbọ́ dáadáa bẹ́ẹ̀. Èyí ni ẹni tí ó wá kì í ṣe pẹ̀lú omi nìkan, bí kò ṣe pẹ̀lú omi àti ẹ̀jẹ̀. Ẹ̀mí ni ó ń jẹ́rìí, nítorí pé òtítọ́ ni ẹ̀mí, kì í ṣe pé ẹ̀mí ń sọ òtítọ́, òtítọ́ ni. Gbogbo ohun tí ẹ̀mọ́ jẹ́ fún wa lónìí ni Jésù jẹ́ fún wa o. Nítorí pé Jésù ló fún wa ní ẹ̀mí mímọ́ kí ẹ̀mọ́ lè máa tọ́ wa títí Jésù ó fi padà dé ní ẹ̀kejì. Ẹ̀mọ́ ló ṣèdìdí gbogbo ọmọ Ọlọ́run láyé o, torí pé ẹ̀mọ́ náà ló sọ wá di ọmọ Ọlọ́run. Gbogbo èèyàn tó di ọmọ Ọlọ́run lónìí, wọ́n ń gbọ́rọ̀ Ọlọ́run tí ó bí ìgbàgbọ́ Ọlọ́run, gbàgbọ́ Jésù lọ́kàn wọn, tí ẹ̀mọ́ lò láti sọ wọ́n di ọmọ Ọlọ́run, tó fi mú wọn wà láàyè sí Ọlọ́run, láti lè gbọ́ ohùn Olúwa, láti lè bá Ọlọ́run sọ̀rọ̀, kí ẹ̀mọ́ kó lè gún wà lọ́kàn wa. Bẹ́ẹ̀ ni, ẹgbọ́n tó sọ, ó ní àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ní ọ̀run, Bàbá, Ọ̀rọ̀ àti Ẹ̀mí Mímọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì já sí ọ̀kan. Àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ní ayé, ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì fi ohùn ṣọ̀kan. Mẹ́ta lè rí láyé, mẹ́ta sì lè rí lọ́run. Ìjìnlẹ̀ wà ń bẹ, ṣùgbọ́n ẹ ká tẹ̀síwájú. Ó ní bí àwa bá ń gba ẹ̀rí ènìyàn, ẹ̀rí Ọlọ́run tóbi jù, nítorí ẹ̀rí Ọlọ́run ni èyí pé ó ti jẹ́rìí ní ti ọmọ rẹ̀. Ẹni tí ó bá gba ọmọ Ọlọ́run gbọ́, ó ní ẹ̀rí nínú ara rẹ̀. Ẹni tí kò bá gba Ọlọ́run gbọ́, ó ti mú un ní èké, nítorí kò gba ẹ̀rí náà gbọ́ tí Ọlọ́run jẹ́ ní ti ọmọ rẹ̀. Ìwọ náà máa mú Ọlọ́run lékè, Ọlọ́run ò ṣèké o, Ọlọ́run ò ṣe gan o. Gba Ọlọ́run gbọ́, kò sì gba ohun tó ti sọ, tó ti jẹ́rìí nípa ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ ni, gbà á gbọ́. Ó ní ẹ̀rí náà sì ni èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Kò sẹ́ni tó lè ní ìyè àìnípẹ̀kun láì ní Jésù.
ẹni tó bá ṣe tán àti gba iyè àìnípẹ̀kun ó ṣe tán àti gba Jésù sínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ ni o. Bẹ́ẹ̀ ó ní Jésù náà ṣe sọ pé ó lè wá sọ́dọ̀ bàbá láìṣe nípa ẹ̀ṣẹ̀ mi. Kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn tó ń bẹnu ayé wọn gbìyànjú àti máa sin Ọlọ́run, àmọ́ Ọlọ́run náà sìn, wọn ò máa sin bàbá, wọn ò lè mọ Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá fẹ́ bọ́ sínú ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá, ìwọ tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀. Ìwọ tí o bá sì fẹ́ ní ìyè àìnípẹ̀kun, tó o bá fẹ́ parẹ́ máyé, tí o bá fẹ́ jìyà ẹ̀ṣẹ̀, tí o bá fẹ́ kí o nípín nínú ikú ìgbà ìkẹyìn, ikú kejì èyí tí èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ máa nípín nínú inú àjòkú, bẹ́ẹ̀ ni o máa gba ìyè àìnípẹ̀kun. Ìyè àìnípẹ̀kun yìí a sì ti fi fún wa nínú Kristi Jésù, torí òun ló wá láti wá fún wa ní ìyè ní ọ̀pọ̀lọpọ̀. Ìwọ tó bá fẹ́ ìyè o máa gba Jésù. Ìyè àti ikú ìpinnu ni. O máa yan ìyè láti rí ìyè, o sì máa nílò àti yan ikú láti rí ikú. Ọlọ́run jẹ́ ká yan ikú o. Ó sọ fún wa níbí ní gbàgede wípé ó sọ níbí ní gbàgede, ó ní ẹ̀rí náà sì ni èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ó ti fún gbogbo ènìyàn. Ibo sì ló tọ́jú ìyè àìnípẹ̀kun sí? Ó tọ́jú rẹ̀ sínú ọmọ rẹ̀ Jésù Kristi. Ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹni tí ó bá ní ọmọ ó ní ìyè, ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Ìṣedédé rèé. Gbogbo àwọn èrò tó gbọ́dọ̀ wà lọ́kàn rẹ tó bá fẹ́ wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run, torí èrò Ọlọ́run rèé o. Ó fún gbogbo ènìyàn ní ìyè àìnípẹ̀kun, ṣùgbọ́n ó ní ọ̀fẹ́ nígbàlà ẹran lówó, kò rí bẹ́ẹ̀ o. Ó fún gbogbo ènìyàn ní ìyè àìnípẹ̀kun, àmọ́ ẹni tí ó máa gba ìyè àìnípẹ̀kun yóò nílò àti gba ọmọ gbọ́ o, torí ìyè àìnípẹ̀kun yìí ó wà nínú ọmọ Ọlọ́run tí a ń pè ní Jésù Kristi. Ó ní nǹkan wọ̀nyí ni mo kọ̀wé rẹ̀ sí yín, àní sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun, kí ẹ lè mọ̀ pé ẹ ní ìyè àìnípẹ̀kun. Àní fún ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́. Ẹ wá gbọ́, kó tó sì ẹ máa sọ̀rọ̀ pé ó ń gbàdúrà, kó tó máa sọ̀rọ̀ pé ohun tó bá fẹ́ o máa lè rí ìgbà, tàbí o lè lo agbára Ọlọ́run láti fún mú ètò Olúwa ṣe láyé, o gbọ́dọ̀ ní ìṣedédé pẹ̀lú èrò Ọlọ́run yìí. O gbọ́dọ̀ ní ìṣedédé pẹ̀lú ọ̀nà tọ́lọ́run ti làálẹ̀, kò sọ́nà mìíràn. Bẹ́ẹ̀ Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ìwọ tó o bá fẹ́ bá Ọlọ́run rìn, o gbọ́dọ̀ ṣe tán àti faramọ́ Jésù, láti gba Jésù gbọ́, láti ṣe Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀, kò sọ́nà mìíràn mọ́ ṣá. Ẹ gbọ́, ó ní nǹkan wọ̀nyí ni mo kọ̀wé rẹ̀ sí yín, àní sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun. O gbọ́dọ̀ mọ̀ dájú pé o ní ìyè àìnípẹ̀kun tó bá ti gba ọmọ Ọlọ́run gbọ́, tó bá ti gba Jésù gbọ́. Àní fún ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, èyí sì ní ìgboyà. Èyí ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó ń gbọ́ tiwa. Nítorí pé kí ni a wà ní ìṣedédé pẹ̀lú rẹ̀. A gba ọmọ Ọlọ́run gbọ́, a ní ìyè àìnípẹ̀kun. A mọ̀ wípé àwa tí a bí nípa ti Ọlọ́run a ṣẹ́gun ayé. A mọ̀ wípé ìgbàgbọ́ wa ṣẹ́gun ayé. A mọ̀ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú wa ṣẹ́gun ayé. A mọ̀ wípé a farawé ohun tó ń jẹ́ ti ayé. A mọ̀ wípé a ti kẹ̀yìn sáyé, a ti kẹ̀yìn sẹ́ṣù, a ti kẹ̀yìn sẹ́ṣẹ̀. A wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run. A ti jẹ́ kí èrò wa kó di èrò Ọlọ́run. A sì jẹ́ kí ọ̀nà tí a fẹ́ gbé gbà bá a ti fẹ́ ṣe ilé ayé wa, a jẹ́ kó jẹ́ ọ̀nà tí Ọlọ́run ti làálẹ̀ fún wa láti ṣe ilé ayé wa. Àwa wọ̀nyí ló ní pé a ní ìgboyà níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun ó gbọ́ tiwa. Ohun tó fẹ́ gbọ́ ní ìfẹ́ rẹ̀ o. Ohunkóhun tá a bá ti béèrè tó bá ti sopọ̀ mọ́ ìfẹ́ rẹ̀, a sì ti rí ìfẹ́ rẹ̀ lónìí, òun yóò gbọ́ tiwa. Ẹ gbọ́, ó ní bí àwa bá sì mọ̀ pé òun gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá béèrè, àwa mọ̀ pé àwa rí ìbéèrè tí àwa ti béèrè, tí àwa bá béèrè lọ́dọ̀ rẹ̀ gbà, á rí ìgbà. Mo pa láti ẹ fún ọ tó ń gbọ́ mi, ó máa rí ìgbà lónìí. Mo ní ó máa rí ìgbà lónìí. Yẹ ká wo ní ìwé Róòmù orí 8. Ó ní ohunkóhun tó bá ti ń béèrè tó bá ti ní ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, ó máa rí ìgbà o, nítorí pé ó wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run. Róòmù orí 8 tó wá fi hàn wá dáadáa sí ohun tó ń jẹ́ ìfẹ́ Ọlọ́run. Báwo la ṣe lè mọ̀ ìfẹ́ Ọlọ́run fún ayé wa lóòótọ́? Báwo ló ṣe máa yé wa fẹ́ ṣe ìpinnu, a fẹ́ gbé ìgbésẹ̀, a fẹ́ lọ láti ìletò kan dé ìletò mìíràn. Bẹ́ẹ̀ ni a fẹ́ ṣiṣẹ́, a fẹ́ gbéyàwó, a fẹ́ ṣe oríṣiríṣi nǹkan láyé,
a fẹ́ lówó tí a fẹ́ fi ṣe ohun tí a fẹ́ ṣe láyé, a nílò ìṣúra. Báwo la ṣe fẹ́ mọ èyí tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run nínú gbogbo tí ọkọ̀ wa ṣe àṣàrò nínú rẹ̀? Ẹ gbọ́ ohun tí ìwé Róòmù, a máa wo ìwé Róòmù orí 8 yẹn ká tó ìwé Kọ́ríńtì kìíní orí 2. Ìwé Róòmù orí 8 ó sọ kọ́kọ́ fún wa láti ẹsẹ̀ 13, láti ẹsẹ̀ 13 sí ìsàlẹ̀ díẹ̀. Ẹ gbọ́ ohun tó sọ. Ó ní nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú. Kò ní í ṣe pẹ̀lú bí o ti fayé rẹ fún Jésù nígbà kan rí o. Ohun tó bá ti mú ọ wà nípa ti ara, òkú lẹ́lẹ́jà ń ta o. Ẹni tó bá ti wà nípa ti ara, tó ti fi iṣẹ́ ti ara tó ń farahàn, tó ti fi ṣiṣẹ́ ṣe, tó ti fi ṣe àfojúsọ́nà àti ohun tó ń ṣe tó gbáralé, ìwé mọ́ sọ pé yóò kú. Torí pé ikú lèrè ẹ̀ṣẹ̀. Wọ́n tó bá ti fara rẹ fún ẹ̀ṣẹ̀, ikú ló ń fara rẹ fún nìyẹn. Torí ẹ̀ṣẹ̀ ní ń ṣílẹ̀kùn ikú. Ó ní nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin ó kú, ṣùgbọ́n nípa ẹ̀mí, bí ẹ̀yin bá ń pa iṣẹ́ ti ara run, ẹ̀yin ó yè. Ojúṣe wa ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ lára bí a ṣe wà ní ìṣeré pẹ̀lú Ọlọ́run rèé o, láti máa lo agbára ẹ̀mí mọ́ àti orí ọ̀fẹ́ ẹ̀mọ́ tó ń bẹ nínú ayé wa láti pa iṣẹ́ ara run. Gbogbo àwa tá a wà nínú ayé lónìí la mọ̀ wípé ara a máa bá wa sọ̀rọ̀. Kò sígbà tí ara ò máa bá wa sọ̀rọ̀, sígbà tí àárí ẹ̀ṣẹ̀ àti àǹfààní àti dẹ́ṣẹ̀ láyìíká wa. Àmọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí àwa tá a ti di àtúnbí tá a bí nípa ti Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ò lè borí wa mọ́, ẹ̀ṣẹ̀ ò nípa lórí wa mọ́. A ti lé agbára torí ọ̀fẹ́ láti sọ fún ẹ̀ṣẹ̀ wípé rárá mi lè ṣe tirẹ̀, láti sọ fún iṣẹ́ tí ara pé rárá mi lè ṣe tirẹ̀. Ohun tí ìwé mọ́ sọ fún wa nìyẹn. Bẹ́ẹ̀ nítorí gbọ́ tó bá ti di àtúnbí, ti di ẹ̀dá ti tó wọn àjọ ti kọjá lọ, ó lè sọ fún ìwé mọ́ sọ pé ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá tọ̀ ọwọ́ má ṣe gbà. Ó lè sọ fún ẹlẹ́ṣẹ̀ pé mi ìtẹ̀lé láti dẹ́ṣẹ̀ mọ́. Eléyìí ẹ̀ṣẹ̀ ni, eléyìí ò bá ìfẹ́ Ọlọ́run mu. Ó ní pé ìwọ fẹ́ràn òdodo tí kórìíra ìkà. Ó ní nítorí náà Olúwa Ọlọ́run rẹ ti dà òróró lù ọ́. Bẹ́ẹ̀ ni òróró ìkunra ó ti dà lù ọ́, ó sì ti mú ọ ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ. Nítorí pé kí ni o fẹ́ràn òdodo, o kórìíra ìkà. Àwa tá a bá fẹ́ wà ní ìṣeré pẹ̀lú Ọlọ́run, a máa fi ẹ̀mí mọ́ paṣẹ ara run o. A gbọ́dọ̀ wà nípa ti ara. Nítorí pé ènìyàn nípa ti ara ò lè wu Ọlọ́run. Nítorí pé ohun ti ẹ̀mí, agbára ẹ̀mí la fi ń ṣe o. Bẹ́ẹ̀ ni ẹgbọ́n tó sọ. Ó ní nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Amọ̀nà. Iye àwa tí à ń ṣe amọ̀nà, tí à ń darí, tí à ń tọ́ sọ́nà láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn yẹn ló ń ṣe ọmọ Ọlọ́run. Àwọn ló ń tẹ̀lé òfin Ọlọ́run tí a kọ sí ọkàn àyà wọn. Àwọn gangan ló ń ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá tẹ̀lé ìmọ̀ràn ẹ̀mí mímọ́, tó o tẹ̀lé ìdarí ẹ̀mí mímọ́, tó o tẹ̀lé ìtọ́ni ẹ̀mí mímọ́, tó o tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó ṣe wá ń pe ara rẹ lọ́mọ Ọlọ́run. Ó ń ṣe ilé ayé rẹ bó ṣe wù ọ́. O ò lè sọ lónìí wípé ìfẹ́ Ọlọ́run lówó tó ń ṣe láyé. Gbogbo ohun tó ń ṣe nípa èrò ọpọlọ rẹ ni. Gbogbo ohun tó ń ṣe nítorí pé orí àwọn ẹlòmíràn tó ń ṣe ni. Gbogbo ohun tó ń ṣe nítorí pé ohun tó gbajúmọ̀ lóde ló ń ṣe. Òòrò èrò Ọlọ́run, òòrò ọ̀nà Ọlọ́run, òòrò ìfẹ́ Ọlọ́run. O kàn ń ṣe torí pé gbajúmọ̀. Òun ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe. Òun ṣe torí pé ó wù ọ́ náà láti ṣe. Irọ́, ìwọ ẹni tó bá wà bẹ́ẹ̀, ó wà nípa ti ara, ó sì ń lànà sí ikú nìyẹn, ó lànà sí ìyè. Ó ní nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ. Nítorí pé ẹ̀mí Ọlọ́run sọ wá dọmọ Ọlọ́run nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run ló sọ ènìyàn di ọmọ Ọlọ́run nípa ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó ní ẹ̀yin kò gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa fi ń ké pé Ábà Bàbá. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Ẹ̀mí mọ́ ló ń ṣiṣẹ́ nínú ọkàn wa, tó pé Jésù fi wá lé ọwọ́ ẹ̀mí mọ́ lọ́wọ́. Ká sáré wo ìwé Kọ́ríńtì kìíní orí 2 yẹn. Káwa máa wá ka ìwé Deuteronomy ká tó gbàdúrà ní ṣókí ká tó máa lọ. Mo fẹ́ fi yé wa wípé ẹ̀mí mímọ́ ló máa fi hàn wá ohun tí ìfẹ́ Ọlọ́run jẹ́ o. Ìfẹ́ Ọlọ́run ń ṣe àdàrò, kì í ṣe àṣàrò. Kó tó kàn máa dédé jókòó pé eléyìí mo láìkí rẹ̀, ó pupa, ó nà, ọkọ mi ló máa jẹ́, olóògbọ́dọ̀ jọkọ mi tó lówó dáadáa, àbí ọmọ òṣèlú ni, ọmọ gómìnà ni, ọmọ ààrẹ ni. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti ṣe bẹ́ẹ̀, ìwọ tó bá ti darí ara rẹ náà ni kò ṣe onígbọ̀wọ́ ara rẹ. Ìwọ tó bá ti jẹ́ kí ẹ̀mọ́ kó darí rẹ náà ló máa gba Ọlọ́run gbọ́ láti ṣe onígbọ̀wọ́ rẹ. Ìwé Kọ́ríńtì kìíní orí 2 yẹn ẹsẹ̀ 10 sí 12 yẹn gbọ́n tó sọ.
ó ní ṣùgbọ́n Ọlọ́run ti ṣí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀, nítorí pé ẹ̀mí ni ó ń wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Ẹ̀mí mímọ́ tó fún wa ní ìwé mímọ́, òun ni ó ń wádìí ohun gbogbo tó jẹ́ ohun ìjìnlẹ̀ Ọlọ́run, òun sì ló ń ṣí wọn payá fún wa. Ẹ̀mọ́lá fi hàn wá ohun tó Ọlọ́run ti fi fún wa. Ẹ̀mọ́lá fi hàn wá ohun tó jẹ́ ìfẹ́ Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí olúkúlùkù ènìyàn, gẹ́gẹ́ bí olúkúlùkù onígbàgbọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọpọlọ o, kì í ṣe ìwé kíkà. Ẹ̀mọ́lá fi ìfẹ́ Ọlọ́run hàn. Ó gbọ́dọ̀ súnmọ́ ẹ̀mí mọ́, ó gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mọ́ láti mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ gangan. Bẹ́ẹ̀ ni ó ní nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ènìyàn kan bí kò ṣe ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n àwa ti gbà kì í ṣe ẹ̀mí ti ayé bí kò ṣe ẹ̀mí tí ṣe ti Ọlọ́run, kí àwa kí ó lè mọ ohun tí a fi fún wa ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. A ti gba ẹ̀mí Ọlọ́run láti mọ ohun tí a fi fún wa lọ́fẹ̀ẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹ̀mí ló máa ṣí ọkàn wa pa láfihàn wa pé òun rí ogún ìbí wa nínú Kristi o, ogún wa ni a ti fi fún wa lọ́fẹ̀ẹ́ láti pa Ọlọ́run wá. Ohun tí a sì fi fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ó ń bẹ nínú ẹ̀mí wa, torí inú ẹ̀mí wa la fi sí. A sì fi ẹ̀mọ́ ṣèdìdì rẹ̀, atọ́jú rẹ̀ ní wa fi pamọ́, torí ó jẹ́ ohun tí ọ̀tá ò gbọdọ̀ ráwọ́ tó rẹ̀, ó jẹ́ ohun tí ọ̀tá ò lè dé bẹ́ẹ̀, ó jẹ́ ohun tí a fi pamọ́ sí ní ìmọ́lẹ̀ tí ojú ò lè wò. Bẹ́ẹ̀ ni tí ẹ̀mọ́ ṣètọ́jú rẹ̀. Nítorí náà àwọn ohun wọ̀nyí ni àwọn tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Àwọn ohun wọ̀nyí ni àwọn ogún bí gbogbo onígbàgbọ́ láyé. Àwọn ohun wọ̀nyí ló yẹ kí a fi ìfarajì wa sí Ọlọ́run àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run láyé àti ìṣedédé wa láti mú wá sí ojúkojú nínú ayé níwọ̀nba àǹfààní àkókò tá a bá fún wa láti wà nínú ayé. Ẹgbẹ́ ohun tí ìwé Deuteronomy yẹn sọ, Deuteronomy ẹgbẹ́ ohun tó sọ orí 29 ọ̀kàndínláàádọ́ta yẹn ẹsẹ̀ 29 ẹgbọ́n tó sọ nípa ohun tí a fi hàn. Ohun tí ẹ̀mọ́ bá ti fi hàn fún wa tó ṣí wa payá fún, òun la máa béèrè ní àdúrà. Òun ni ìfẹ́ Ọlọ́run fún wa. Òun la máa fi àdúrà wa, ìfarajìn wa, ìjọsìn wa tá máa fi béèrè lọ́wọ́ Ọlọ́run, tí a máa fi mú wá sójúkojú fún ara wa gẹ́gẹ́ bí ohun ẹ̀rí tí a máa lè lò láyé. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ nínú ìwé Deuteronomy yìí, ẹgbọ́n tó sọ níbí, ó ní tí Olúwa Ọlọ́run wa ní ohun ìkọ̀kọ̀, tí ó bá wà ní ìkọ̀kọ̀ Ọlọ́run ló ní o. Ẹgbọ́n ó ní ṣùgbọ́n ohun tí a fi hàn ní tiwa àti ti àwọn ọmọ wa láéláé, kí àwa kí ó lè máa ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí. Ta ló máa fi hàn? Ẹ̀mọ́ ló máa fi hàn fún wa. Ohun tí ẹ̀mọ́ bá sì fi hàn, òun ló ní ká béèrè tá a máa rí gbà, òun ló ní ká wá kiri tí a máa rí, òun sì ló ní ká kọ̀kùn tí a máa ṣílẹ̀kùn rẹ̀ fún wa. Èyí ni pé ó fẹ́ fi ìfẹ́ Ọlọ́run hàn wá. Ohun tí mò ń sọ nìyẹn. Ìwọ tó bá ti mọ̀ fẹ́ Ọlọ́run, báwo ló ṣe fẹ́ mọ̀ bóyá Ọlọ́run gbàdúrà àbí kò gbàdúrà yẹn? Ṣùgbọ́n tó bá mọ̀ pé àdúrà tó ń gbà, àdúrà tó sopọ̀ mọ́ ìfẹ́ Ọlọ́run ló mọ̀ pé Ọlọ́run gbọ́. Kò ní ṣe pẹ̀lú bí bó ṣe ṣí ọ lára rẹ, bí o ṣubú bí o dìde, kò ní ṣe pẹ̀lú yẹn. Ó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé èyí ni olúkúlùkù tí a bí nípa tí Ọlọ́run ti ṣẹ́gun ayé. Èyí sì ni ohun tó ṣẹ́gun ayé, ìgbàgbọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí a ṣe ní èrò Ọlọ́run lọ́kàn nìyẹn, bí a ṣe ń tẹ̀lé Ọlọ́run tó ti làálẹ̀ fún wa nìyẹn, bí a ṣe máa wà ní ipò ìṣedédé nìyẹn, gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ agbára Ọlọ́run tí a fẹ́ lò láti borí ayé nínú ayé yìí. Òye gbọ́dọ̀ yé wa wípé ohun tí ẹ̀mọ́ bá fi hàn wá ní ìfẹ́ Ọlọ́run, òun sì ni Ọlọ́run fẹ́ ká ṣe láyé, torí agbára Ọlọ́run wà fún ìfẹ́ Ọlọ́run. Agbára Ọlọ́run wà fún láti mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé. Ọ̀rọ̀ Ọlọ́run sì kedere, ó jẹ́ ohun tó fi ìfẹ́ Ọlọ́run hàn wá. Bẹ́ẹ̀ ni ó jẹ́ ohun tó fi ìfẹ́ Ọlọ́run hàn wá, tó fi ọ̀nà Ọlọ́run wá. Ẹ̀mọ́ á sì máa fi hàn wá, á sì máa ṣe ojú wa sí ohun tí Ọlọ́run ti fi fún wa lọ́fẹ̀ẹ́, tí a lè béèrè fún, tí a lè wá kiri, tí a sì lè kọ̀ǹkù fún, tí a sì máa rí gbà láti mú kí ayé kó tù wá lára. Bẹ́ẹ̀ títí a fi rí Jésù lẹ́ẹ̀kejì. Mo fẹ́ ká gbàdúrà pé Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ yìí, mo gba oore ọ̀fẹ́ yìí láti ṣe ìfẹ́ rẹ láyé, mo gba oore ọ̀fẹ́ yìí láti fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ẹ̀mí mọ́, mo gba oore ọ̀fẹ́ yìí láti wà ní ìṣedédé pẹ̀lú Ọlọ́run, kí n jẹ́ kí èrò ọkàn mi jẹ́ èrò Ọlọ́run, kí n jẹ́ kí ọ̀nà tí mo fẹ́ gbé gbà jẹ́ ọ̀nà tí Ọlọ́run ti làálẹ̀ fún mi, pé kí n má máa wá ìyanjú sí ìṣòro mi nípa ọpọlọ mọ́, kí n máa tẹ̀lé ẹ̀mí mọ́ láti yanjú ìṣòro ara mi. Mo gbà láàyè ìfọwọ́sopọ̀ ẹ̀mí mímọ́, àmọ̀nà, ìtọ́ni ẹ̀mí mímọ́, ìṣípayá àti ìfarahàn ẹ̀mí mímọ́ láti fi hàn mí gbogbo ohun tá a ti fún mi lọ́fẹ̀ẹ́, èyí tó yẹ kí n béèrè fún, èyí tó yẹ kí n lépa rẹ̀, èyí tó yẹ kí n kọ̀kọ̀ fún, kí ayé kó bá lè tù mí lára, kí ìrìn àjò mi padà sọ́dọ̀ Ọlọ́run bàbá
kí ó lè wà ní ìrọ̀rùn. Mo gba oore ọ̀fẹ́ yìí, ó yá gbàdúrà dáadáa. Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó ń gbọ́ mi lónìí, ìwọ mọ̀ pé o ò tí ì fàyè rẹ fún Jésù. Fẹ́ fún alẹ́ àǹfààní yìí ní ṣókí pé kí wọ́n náà fàyè rẹ fún Jésù. Ìfẹ́ Ọlọ́run, ibi tí ìfẹ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ nìyẹn. Gbogbo wa lórí ta kan nígbà tá a rí bó ṣe ń lọ, tí a wá bá ìrere pàdé láàrí wípé òótọ́ kò sí èrè kankan nínú ẹ̀ṣẹ̀, kò sì sí èrè kankan nínú kí èèyàn kú ikú òjijì tàbí ikú ìgbà ìkẹyìn tàbí ikú tó mú kí èèyàn kó yapa pẹ̀lú Ọlọ́run. A nílò àti gba ìyè àìnípẹ̀kun kí a bá lè yè títí ayé. Pé ikú inú ara kò lè dá ẹni tó ní ìyè àìnípẹ̀kun dúró. Bẹ́ẹ̀ ni ó mú ìrìn àjò rẹ̀ yá ni sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Mo fẹ́ fún wa lórí ọ̀fẹ́ yìí láti gba Jésù Kristi lólúwa àti olùgbàlà wa. Ká kẹ̀yìn sẹ́ṣẹ̀, ká kẹ̀yìn sáyé. Ẹ jẹ́ gbàdúrà. Ìwọ tó bá wọ̀ pé ìwọ gangan ni arán mi sí ní wákàtí pé o ti gba Jésù, àmọ́ o fẹ́ gba Jésù torí ọ̀rọ̀ tó gbọ́ lónìí ó yí ọ, mọ́ sì ń kọ sí ọ, ó fẹ́ fà ọ́ mọ́ra, ó fẹ́ fà ọ́ wọnú ìjọba Ọlọ́run. Mo fẹ́ kó gbàdúrà lónìí padà yìí, sọ pé lórúkọ Jésù Kristi Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ Jésù Kristi ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Baba láti máa gbàdúrà fún gbogbo ènìyàn. Láti òní lọ, mo fi ẹnu mi jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà mi. Jésù Kristi, kọ orúkọ mi sínú ìwé ìyè, wọnú ọkàn mi wá, wọnú ayé mi wá, ṣe olùgbàlà mi, ṣe olùdarí mi títí ayé. Mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn séṣù, mo sì kẹ̀yìn sáyé láti òní lọ. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo gbàdúrà fún ọ tó gbàdúrà yẹn. Lórúkọ Jésù Kristi, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ó di ọmọ Ọlọ́run, orí ọ̀fẹ́ pọ̀ sí fún ọ. Ohun àtijọ́ ó kọjá lọ, kíyèsí ohun gbogbo ti di ọ̀tun nínú ayé rẹ. Bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Jọ̀ọ́ kọ sí wa, jẹ́ ká darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí. Ká lè fi Jésù hàn síbẹ̀ sí, kí o lè dúró ṣinṣin nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kí ayọ̀ tí ó bẹ̀rẹ̀ lónìí lórí rẹ láyé àti lọ́run kó lè tẹ̀síwájú, kí ọ̀tá kó má ṣe ṣe kíni, kó má ṣe lè tàn án mọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò sì mú kí orí ọ̀fẹ́ púpọ̀ sí fún gbogbo wa, àmín. Àwa tá a bá wà lórí pẹpẹ yìí, tí a bá lórí ọ̀fẹ́ àti fi fún Ọlọ́run, àsìkò rẹ̀ bá ṣe máa ṣe ó wà lórí pẹpẹ. Àwọn ọmọọjà fi sí orí pẹpẹ lórí afọ́rọ̀ yẹn. Àwa tá à ń fi fún Ọlọ́run, àwa ni à ń fi ìfẹ́ wa hàn sí Ọlọ́run ní ọ̀nà tí ò ṣe kọ̀, tí ò ṣe kẹ̀yìn sí, tí ò sì ṣe tà sí. Ẹni tí ó máa ń gbàdúrà tí ò bá ní ìṣe fún Ọlọ́run, àdúrà rẹ̀ kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ ni torí ohun tó ń ṣe fún Ọlọ́run, òun ló máa mú kí àdúrà rẹ̀ kó rìn jìnnà níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo àtàbẹ́ fún Ọlọ́run, ọrẹ ọjọ́ Olúwa, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ ìdúpẹ́ ni, ọrẹ wòlíì ni, àbí ọrẹ alábàáṣe ni a fẹ́ máa dá ọrẹ sílẹ̀ ní orí òkè pé mo fẹ́ kí ìrere yìí máa tẹ̀síwájú, mo fẹ́ kí n máa rí àwọn ẹbí ìgbàgbọ́ yìí, kí n máa rí ìránṣẹ́ Ọlọ́run yìí lóòrèkóòrè. Mo fẹ́ kí wọ́n sì máa wàásù ìrere fún mi, kó máa rán mi létí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, kó sì máa gbàdúrà fún mi, kó máa fi mí lé Ọlọ́run lọ́wọ́ ní gbogbo pé a fẹ́ máa darapọ̀ mọ́ àwọn tí ó ń darapọ̀ mọ́ wa lóòrèkóòrè pẹ̀lú ìṣúra wọn pé kí iṣẹ́ ìránṣẹ́ máa tẹ̀síwájú. Gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni a fún ní àǹfààní àkókò yìí láti fi lélẹ̀ fún Ọlọ́run. Mo sì fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn àtàwọn tó ń fi lélẹ̀ fún Ọlọ́run, tó ń darapọ̀ mọ́ àwọn tí ó ń ti iṣẹ́ ìránṣẹ́ wa lẹ́yìn. Àwọn Ọlọ́run máa tì lẹ́yìn o títí gbogbo ọjọ́ ayé wọn. Mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn. Mo súre fún yín, Ọlọ́run kó tẹ́wọ́ gbà wá, kó sì tẹ́wọ́ gba ọrẹ wa. Ọlọ́run á tẹ́wọ́ gbà wá, á tẹ́wọ́ gba ọrẹ wa. Mo pa láṣẹ ìtìlẹ́yìn Olúwa lórúkọ Jésù. Lórí oríta ibi tí ìrìn àjò yín dé láyé, ìtìlẹ́yìn Ọlọ́run kó farahàn. Bẹ́ẹ̀ ni pàápàá lórí ètò ìṣúná owó, ìtìlẹ́yìn Ọlọ́run kó farahàn. Mo pa láṣẹ gbogbo ọrẹ tí ẹ mú wá, gbogbo ohun tí ẹ ń fúrúgbìn gẹ́gẹ́ bí ìṣúra yín, àkókò yín, ẹ̀bùn yín níwájú Olúwa lónìí, mo sún síwájú kó di kórè fún yín o, kó lọ sọ́jọ́ iwájú yín, kó di kórè fún yín. Kẹ́ lọ rí ìyanu Ọlọ́run, kẹ́ lọ rí àánú Ọlọ́run, kẹ́ lọ rí ìṣòro Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Mo súre fún gbogbo ènìyàn lórí gbogbo àgbáyé tó darapọ̀ mọ́ orí òkè pẹ̀lú ìṣúra wọn, pẹ̀lú ohun ìní wọn. Lórúkọ Jésù ẹ̀ ní ṣaláì ní ohun tó dára. Bẹ́ẹ̀ ni mọ́ yóò farahàn yín ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè. Ọwọ́ yín lórúkọ Jésù yóò ga jù ọ̀tá lọ, yóò ga jù àwọn aláìka yín lọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi tó darapọ̀ mọ́ ìsìn bí alọ́wọ́lọ́wọ́ àbáwọn tó darapọ̀ mọ́ ìsìn tí ó gbọ́ lẹ́yìn àkókò yìí, mo súre fún gbogbo ènìyàn. Ó fi lélẹ̀ ni ìbùkún Olúwa kó darapọ̀ mọ́ ọ. Mo pa láṣẹ fún ọ ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù. Mo yà ọ́ ya ewu, mo yà ọ́ ya ọ̀tá, mo yà ọ́ ya ìṣòro, mo yà ọ́ ya ọ̀fọ̀ lábẹ́ bó ti wù kórí.
ó yá lọ kó ìkórè ohun rere nú ọ̀sẹ̀ yìí, lọ kórè ohun rere nú ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò sì rí, ò ní sunkún. Bẹ́ẹ̀ ni ọ̀tá ò ní gba ayọ̀ rẹ lọ, ọ̀tá ò ní gba ayọ̀ rẹ lọ, ọ̀tá ò ní gba ayọ̀ rẹ lọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù, àmín. Ẹ ká ṣe oore ọ̀fẹ́ lápapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ tí ó sọ̀kalẹ̀ fi máa bá wa gbé láti ìsìn lọ àti láéláé. Àmín, àmín lórúkọ Jésù, àmín. A ó pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa oore ọ̀fẹ́ Olùgbàlà. Títí dìgbà náà, ire o.